ọ̀tàrú onílé oríta èṣù láàlú ògiri òkò ọjà kí alaka ọ̀tá mèrè èṣù ló láyé èṣù ló lọ́rùn ọ̀pá bídà sọ bídìrè abánike abánilà èṣù má ṣe mí o má sọ mẹ́rin kejì onílé oríta dákun èṣù má ṣe mí o. Lalude kún gbà mí o. èṣù láàlú ògiri òkò òjò lágàlagàlà lùkà òde bí ìjà kí ìmọ̀lẹ̀ dé ọ̀tá kiri mi àlà ọ̀tá kiri mi òye ọ̀tá kiri làlùkà wọ̀lú ẹ̀bọ̀ra ńlá tí ń gbani ní ọ̀tá kiri mi òye. bí ìbáṣẹ gbogbo ewé oko ajé olúmọrí kòkò sí níwọ èṣù ọ̀dàrà èṣù gbà èṣù gbà èṣù gbà láàrúyè lọ lókèrè bàbá mi sọ ní fíofío ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún bàbá mi láàrúyè ń sẹ̀yẹ̀ bàbá mi ò èṣù ọ̀dàrà mọ́jọ́jú mi ó rí bi torí pé kí ni ojú àṣà yìí rí bi tàbòdì rọ̀. ẹ gbà mí o èṣù fún tán èṣù fún tán jẹ́ mi. ojú àṣà mi ọmọ gbọ́dọ̀ ní ọmọ gbọ́dọ̀ kú lébi àná mi ọgbọ́dọ̀ kú lébi lórí ojú àṣà yìí. kára ó tù ọ́ pèsè ẹ̀rọ pèsè ó dàbẹ́ mi ara ó tù ọ́ ni ara sì gbọ́dọ̀ tù ọ́ ni. èṣù ṣe èṣù ṣeun èṣù ṣe èṣù dúpẹ́. wọ́n ṣe wọn ní ṣèkà o. Àkàndé dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Láàróyè. Láàróyè o ṣeun o ṣeun. dúpẹ́ lọ́wọ́ èṣù ọ̀dàrà. èṣù ọ̀dàrà o ṣeun o dúpẹ́. Èṣù ọ̀dàrà ló ní ó tètè gbedele ni mo ṣe ń gbé. tó báyìí lọ pẹ́ jù bẹ́ẹ̀ lónìí nǹkan àwọn ìkọlà àmọ̀ wí. Àkàndé ń tó ṣẹlẹ̀ yìí kì í ṣojú lásán o ta ni wà tí ẹjọ́ ń dùn kan pọ̀. bàbá ẹgbẹ̀jì ni èmi ò dẹ̀ bá wọn dùn kankan nǹkan tí òun ṣe tiwọn òun náà ń jà lé lórí. tó fi dé ibi báyìí mo wò pé bí a ká ṣe duplex síbi àbí kí ló fẹ́. mo ti tí ń gbé ká kọ́ bíi 2 bedroom flat síbẹ̀. no mo fẹ́ kó ṣe kó extend so that tí n bá dé sílùú mo ò ní máa lọ lodge sí hotel mọ́ ṣe o sọ pé mi àtàwọn family là ń bọ̀ fún ilé ọdún tó ń bọ̀ náà. ajé àyẹ̀dá. kí lẹ́yìn ṣe ń bẹ̀rù. mo wá filẹ̀ wọn gbọ̀dá tó nílé ní sá. ilẹ̀ ẹbọ. ilé bí sá. àbí wọ́n ṣe pè fún yín ni. ẹ dáhùn ilẹ̀ eléyìí. sorry who is this man. ta lẹ́yìn. tata nana 3319 ọkọ̀ tó kánú wíńdò ní. àbò fẹ́ ṣòfò ilẹ̀ yìí ẹ̀dùn nàìjíríà lórí ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. no ilẹ̀ tí mo rà ní mímú ilẹ̀ yìí. látòní lọ kì í ṣe tiẹ̀ mọ́. ilẹ̀ mi láti bo ta ni àwọn bọ́lẹ̀ tí wá. yes. who is this man who is this rough man tó ń bá mi sọ kọ́sọ̀kọ́sọ̀ ta lẹ́yìn náà níbo lẹ ti wá náà. ẹ̀gbìn kì í dájọ́ tiẹ̀ kó dọ̀la bí ìgbín bá pò nínú karahun rẹ̀ alákòrò ńlẹ̀. kí ló ń sọ mi ò bá yín drag ẹni kí. sọ́wọ́n kọ́nà ń bá sọ̀rọ̀ àbí wọ́n ṣe pé wọ́n ní. bàbá ìwà ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀. ẹ wá yọ kọ́nà bìsì sórí ẹ̀. ẹ̀yin lẹ́ni gbogbo tọ́pọ̀ lọ́ba jẹ tí kùn tèjò ní. abẹ́rẹ́ nǹkan
jẹ́jẹ́ lè sùn ọ̀dàrà ó jókòó lẹ̀ tẹ́ẹ̀mọ́ lọ́rọ̀ ìfọwọ́tọ̀ ẹgbẹ́jì ó sẹ̀mí o ìtọ́ ara wọlé yìí ni yóò jẹ́ ìtí ó ṣe kán yìí ẹgbẹ́jì lọ́tọ́wọ́ sí ọ ọgbọ́ pọ́nlé bá mójútó ọkọ rẹ lọ́rọ̀ ìbẹ́gbẹ́jì. ọ̀rọ̀ bí ire ọ̀rọ̀ bí ayọ̀. lóògùn ọ̀fẹ́ jagunlabi jáde òwú owó ẹlẹ́gbọ̀n kọ̀rọ̀kọ̀rọ̀ ó bẹ̀ kú bẹ̀ ìwọ ìkà bàbá ìkà tí ò da ààrẹ ìkà. ẹ pààyàn lónìí mo sáfẹ́ gbóòórùn òkú ẹ pààyàn lónìí. ọ̀nà àkókò padà kí ló dé. ẹgbẹ́jì olóògùn kà. Èṣù gbà ẹgbàgbà. kò ṣẹ̀jẹ̀ kò ṣomi. sórí ẹ ò fẹ́ burú lọ́rùn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ká ní mi ló yẹ kó ọmọ ọdún ògùn wò orí rẹ̀ fẹ́ burú lọ́rùn rẹ̀ ni wo jẹ́ mi ó sọ fún ọ tó o bá fẹ́ kí omi ó tẹ̀yìn bọ́ gbé rẹ lẹ́nu kó o tún nǹkan lọ́rùn rẹ̀. ta ni o ta ni mo ṣe o nílé rẹ o. ọkọ àbúrò mi tó o lọ rẹ̀ jọ̀gùn sórí ilẹ̀ rẹ̀ àná mi nì kò lè bọ́lé kò lè bóde èyí ti jẹ́ kí ló dé. wo jẹ́ mi ó sọ fún ọ tó o bá túkùn lọ́rùn rẹ̀ torí tá a bá mọ́pọ̀ lọ tí o bá jọ kọ̀ǹkọ̀ á jù ú lẹ́ni wọ́n gbọ́ eegun tá a bá sọ má já lọ́rùn ni kò gbọ́dọ̀ jẹ́ kò sì gbọ́dọ̀ sọnù. ìyá eléṣù. Èṣù gbà ẹgbàgbà. ẹ ṣòfò dànù tí yín ta ta ni ń jẹun tájà ń jùrù àbí ẹ ń ṣépè fún yín ni. ẹ dákun akárẹ lá abẹ́fẹ́ kúkú òjijì. ẹgbẹ́jì mélòó mo pè ọ́ mo ní tó o bá jáwọ́ ń pe àwọn ẹgbẹ́ wọn jákun ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ ìwọ ni wọ́n pe èṣù ọ̀dàrà yóò pọ̀ ọ́ lójijì àbíwọ̀ kọ́ yìí ni kàtìkàtì lára alámòdì tó lómi ẹja kóró. ẹ sọ Èṣù gbà ẹgbàgbà. ìyá eléṣù. wá obìnrin olójú kan kọ́ yìí kí ló wá dàrin tínú ń bí mi lọ. lásìkò tí mo fẹ́ pààyàn tí mo fẹ́ gbóòórùn òkú lọ́wọ́ ń kọjá dákun kó sí ara rẹ pò náà rìn. bàbá ẹ dàpọ̀ ojú tí ò padà ẹ yé ẹ sì jẹ́ òfin jà sẹ́yìn. ẹ̀yin dà ẹ wá. ẹ̀rọ pọ̀ nílẹ̀ yìí ju ká má rí èèyàn pákílẹ̀ ò tó sùn lọ àpààyàn. ogún. ọ̀sá ló gbé o sálù mí kí n sálù ọ́ bí omi orí ọ̀tá ṣe ń sálùra wọn gbà rágbúrú pèrèpè dáṣọ ọjà bóra adíá fún Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá lọ rèé pọnmi ọ̀rọ̀ tí ń ṣomi ẹlẹ́yẹ wọn ló dá lóṣokò ó ló lé nígbà wọn níta ló rán ọkọ wá pọnmi ẹlẹ́yẹ orí mi ló rán mi o. ọkọ mi àbọrúbọ yìí o. ẹ làbọ yìnbọn ṣíṣe ogbó àtọ àsúrè ìwòrìwò fún o. ẹ kú ilé. káàbọ̀ ṣàlàáfíà ni. ọkọ mi nǹkan ṣẹlẹ̀. kí ni. lójú ìlú ti dàrú. ẹ̀jẹ̀ ń lọ lọ́tún ni ń lọ lọ́sẹ̀ mi yá tí ń ṣe tù tí ń ṣe kẹ́. níbo. ní olúwa yìí kódà àwọn báńdíìtì ti fẹ́ wọlé. bandit èèwọ̀ ilé mi dèwọ̀ fún yín láti wọ̀ o níbikíbi tẹ́ ẹ bá wà ibẹ̀ ní ká ẹ dúró sí o rẹ̀kùrẹ̀kù kò ní fàkórè kọjá ojú ọ̀nà ilé mi dèwọ̀ fún yín láti wọ̀. ọkọ mi ẹ má tí ì sọ èèwọ̀. àbí ìgbà tó ní bandit ti wọ̀lú. kì í sáwọn báńdíìtì bá ní báńdíìtì èèyàn arẹ́rìn ara Yorùbá ni. Ẹgbẹ̀jì àti Èṣù fún un tó mọ orí wọn báyìí tí wọ́n ń jàjàkadì tí wọ́n ń búra wọn tí wọ́n ń ṣépè. àyà mi bọ̀ kó wá gbowó àyà mi padà bọ̀ kó wá gbọmọ wá gba ìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ àyà mi ṣé wọ́n kọ́ ló máa pa mí báyìí. rárá o.
ọ̀nà àti pamí ló ń tọ́ yìí. rárá wọ́n ń jà ní mo ṣe ní sọ fún. ló ṣe wọ́n ń pariwo bandit. bẹ́ẹ̀ náà lẹ sọ wípé ibi tálágbára méjì bá ti jà pé kò bẹ́ẹ̀ ní gbérí mọ́. àwọn èèyàn ń ṣe bandit ó mọ̀ pé yóò gbọ́dọ̀ fejò sórí òrùlé sùn ni. Kí ló wá ṣẹlẹ̀? wọ́n ń jà ní o bí mo ṣe gbọ́rọ̀ láàrin wọn ọjọ́ pé ẹgbẹ̀jì ọlọ́ọ̀bù nǹkan sórí ilẹ̀ ọkọ àbúrò Èṣù fún tó gbogbo rẹ̀ sì dàrú nù. mo lágbára o egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe pàkan nìkan rú. wọ́n bomi sí ni. sí kíni. egbìnrin. wọ́n bomi sí egbìn ọ̀tẹ̀. wọ́n máa ń bomi sí egbìn ọ̀tẹ̀ ni. ṣọ́ọ́dé ẹ ti ẹ̀gbọ́n náà kí ni í ṣe ẹgbẹ̀jì náà. sóhun nìkan ni òun lánàá òun lónìí bí ẹkún apọmọjẹ. ẹ wò sẹ́ lọ́kọ mi wọ́n kọ́ wọ́n láyín mọ́ lára ni nígbà mo rí wọn tí wọ́n ń jà bí ló ṣe bí mi tó ó ṣe bí pé kí n fi bá ṣàgùn sí ni wọ́n kọ́ wọ́n láyín ẹ mú níjẹ́ ìfilẹ̀ kí n máa bọ̀ lẹ́yìn. èwo làbọ̀rọ̀ wọlá tèmi gbogbo wa náà pátá ńlá mọ̀ pé nínú ìlú yìí olóbùkún ní ẹgbẹ̀jì gbogbo wa pátá ńlá sì fẹ́ kó dẹ́kun gbogbo àbúrúkú tí ń wù yìí tèmi gan bí mo ṣe wà tí mo ti ń gbé ìgbésẹ̀ báyé rẹ̀ ó ṣe bàjẹ́ mọ́ lọ́wọ́ má wọlá mi o tó o bá ní ifá burúkú tó o lè ṣàṣì tí èyí gbé èkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra dákun ṣàṣì. ọmọdé ìṣẹ̀lẹ̀ ìgbà ẹ sáré fún mi ní nǹkan kan kí n sáré lọ fi báyé rẹ̀ jẹ́ mo padà bọ̀. àṣà o àṣàṣà kò wá scary mọ́ ihun tó ń ṣe yìí ó wà scary mọ́ ọ change level ẹ̀ èmi ní kí n tún ṣe fún wọn ní nǹkan tó fi ba ti ẹgbẹ̀jì jẹ́ kò yé mi. ẹ wo n tá ẹran mi ewé ìpín mo ti ra owó rẹ̀ síbẹ̀. ewé ìpín. ewé ìpín. èmi rán ẹ léwé ìpín. sídi. kí lè wá rẹ mi. èmi rán ẹ léwé ìpín ẹdún ọkọ tí mo fẹ́ bó ìdí pọ́ọ̀tù ni èmi tí mo ní kó lọ rèé ra ewé amúnimúyè wá. ewé amúnimúyè ló múyè mi o. ẹ jẹ́ sáré dá padà. má padà lọ wọlé lọ wọlé má sàn kankan nù lé o dákun ṣùgbọ́n ewé ó máa jẹ́ o egbò ó máa gbà o ó gbà tọ́. àtọ́ àgbo yín sà. mo gbé ayé mi tèmi bá mi ẹ wo ìyàwó fa ẹ wà pẹ̀tẹ́ bí mi mo ní pé ogún àtọ́ ó ní àtọ́ àgbo tí n bá wá sọ fún ẹ̀yin pé àbọ̀rúbọyè nǹkan ọmọ dá mi lóhùn pé àbọ̀yèbọ̀ sì sí ẹ̀ àìṣe àti ìdòwú ibo lógún bà wọlé sí mi láọlọ́hún èèyàn tó fi ọmọbìnrin yìí fún mi ní ẹ̀bùn ó kù gbárùmọ̀lẹ̀ ọ̀sán ló gbé o. èṣù láàánú ògiri òkò agọngọ làgọ bàbá mi mo ti ń lọ o kí n lọ láyọ̀ kí n bọ̀ láyọ̀ ìkó ìkọ́bálá ìkó ìkéjì rẹ̀ sọ kí n lọ rí kí n bọ̀ rí. ọkọ mi. ìyá mi ẹ ti ya adé nìyẹn. bẹ́ẹ̀ ni èmi jù wọ́n lẹ̀ ni. kí ló dé. èmi jù wọ́n lẹ̀ ni mo ní mò ń bọ̀ wá ojú rẹ̀ kó o tó mọ̀ ọ́ lọ àbí ò dáa bẹ́ẹ̀. ìyá rí ìkẹ́. ọ̀dà o. ṣé o sì kílẹ̀ tó fẹ́ sọ. kí ni wọn ò ní í sọ ojú kẹ̀ẹ̀pà ojú kẹ̀ẹ̀rì ní tí wọ́n bọ̀ sọ lílé ilé ìwé ló ń lọ yìí èso ọba ń sìn ọ lọ yọba ń sìn ọ bọ̀ ìkọ́ ẹ̀ sí ìkọ́bala bó o bá dọ̀ mọ́ kẹgbẹ́ o ọgbọ́n tí mo sọ kò sì mọ ní sùúrù lóògùn èso ó bí yàrá lè bínú àbínú èso ó ṣe èso ní sí ọ èso ní sí ọ èso ní sí ọ wọn mọ gbọ́rọ̀ rẹ̀ sí rere ni ọ lọ láyọ̀ ọ sì padà bọ̀ láyọ̀. ìyá mi ẹ kúkú ti mọ̀ wípé mi ò ń ṣe ní wàhálà bẹ́ẹ̀ mo sì ṣèlérí fún yín pé mi ò ní bojú yín jẹ́. kò sí ọkọ mi àrùn gbọ́ ṣé gbogbo ẹrù rẹ ló ti kó. ìyá mi gbogbo ẹ mo ti. bó o bá kó kó o wá dán nǹkan mọ́ ni mo bó o fi rán mọ́tò ọ padà wálé wá kó nǹkan rẹ ni o. mi ò ní rán yín this time around. ó dáa mo ti bọ̀. ẹ̀wọ̀n sàárò mi jù kí n ṣe jẹ́jẹ́ o. èṣù gbé wá kó o má gbẹ̀yìn ọ̀dàrà olóyàwó. bá ń sọ èṣù bá ń sọmọ mi o bá ń sọmọ mi o bá ń sọmọ mi o. èṣù ni èṣù kì í ṣe kà o ẹ̀yin aláìmọ̀kan mọ̀kan. ní ṣe òǹkò ní sẹ̀mí ẹ̀ lágbára àwọn tó ní ilé ayé ọ̀bọ̀nú ìtọ́ wà yìí pẹ̀lẹ́ bó ló ti ń ṣe ẹ́ báyìí obìnrin bíbí sọ́run ọmọ rẹ̀
ọgbò nǹkan ò ní ṣe ọ́. ọkọ mi o ṣeun o kàlẹ o ṣeun o. ẹ̀rọ ní ti gbìn ìgbín kì í gbénú karahun kó sínwín ẹ̀rọ ní ti alábàáhùn kì í gbénú gbá tiẹ̀ kó ṣí èrè ẹ̀rọ ní ta dán inú gbẹ́làdán rọ̀ sí ègún ayé ò lè rọ̀ ọmọ o àṣàsí ayé ò lè ràn ọmọ o èpè ayé ò lè ràn ọmọ o ọjọ́ tí ọlọ́tí bá mu tí tiẹ̀ nítọ̀ dànù ọjọ́ tí ẹlẹ́kọ́ bá mu ẹ̀kọ́ tiẹ̀ nítọ̀ dànù tí ráfọ́ráfọ́ bá pọn mi tiẹ̀ tán orí ara ẹ̀ ní fi ń gbé gẹ́lẹ́tọ̀ bá ti mu omi kó bẹ̀rẹ̀ sí ní rọ̀ pẹ̀sẹ̀. ẹ̀yà gbà lọ́ọ̀ mi. yọ rẹ̀ wọ́n ní sí àwọn jẹ́rìí ọkọ mi. ọkọ mi kọ̀ ọ̀rọ̀ wọn o. Abin ẹ̀yin tó nílé ayé ẹ mọ̀ ṣàánú mi lórí iṣẹ́ yìí ẹ mọ́jọ ń ṣiṣẹ́ ẹ dákun. ọkọ mi ó lè wò ó lè ṣe sẹ́yìn. kò yé mi náà àbí ọmọ tuntun rèé kì í ṣe àkọ́kọ́ àjẹ́ ìṣẹ̀ṣẹ̀ mọ́ ṣerú iṣẹ́ báyìí. àánú ẹgbẹ́ yẹn wọ́n ṣe ké ọmọ ọlọ́mọ àánú ẹ̀yìn gan ń ṣe mí lórí ti sáná ní lórí wọn kò sì ṣàṣeyọrí kankan bẹ́ẹ̀. ó dà wò mí arábìnrin ní sùúrù. ọjọ́ ìráyè olúwa rẹ̀ gan débi tí wọ́n jẹun ẹ̀rọ ayédèkàrà yín ọ̀yà. ṣé tí ààyè tí wọn ò ní fún ọ ni àbí kí ara arábìnrin kó yá. bọ́ fẹ́ kára wọn yá torí àánú yín ṣe mí ẹ kàn ṣe wàhálà náà. ó dà bí ẹrù bá kọ òkè tó tún kọlẹ̀ ó níbi tá a gbé sí. mo lè fẹ́ gbé sí ẹjẹ́ máa ń gbé sílẹ̀. ó lọ́wọ́ tá a lè fi gbérú ẹrù báyìí. ìgbé ìrọ́wọ́ mi ni. àló ó dà gbomi ó yá take care. wòsàn sídi irú nǹkan tó ń ṣe arábìnrin obìnrin kì í wò ó tóbìnrin báyìí lè gbìyànjú àti dáwọ́lé yóò padà sórí obìnrin ọ̀hún ni o. ó dà kó máa báyìí àdìwò sàn gbà náà. ìpínlẹ̀ àwo. nígbà tó ṣe pé yóò padà sí mi lórí náà. mo tọ́ ṣeré wàá bá mi lọ sọ́dọ̀ àwọn lẹ́kùlẹ́jà ọ̀ra ewé àjẹ́ òbàlẹ̀. àjọbalẹ̀. tàbí bàúbàlẹ̀ india ló fi ń pe ewé àjẹ́ òbàlẹ̀ sí dí tó o bá débẹ̀ sọ fún wọn pé ewé àjẹ́ òbàlẹ̀ orí ọ̀ká àti àdín wo tí ẹ mọ̀ wọ̀rí èmi ó pe ìyá tí ń ta lẹ́kùlẹ́jà wọn. má pè wọ́n ní ọmọ bí ṣe sọ́lọ́wọ́. ọ lè mọ̀ jẹ́ ń pè wọ́n kó tó débẹ̀ wọ́n sọ fún wọn nǹkan tá a fẹ́ rà. ó ti dà ṣé kẹ́mi ọmọ ẹ lọ. mọ̀ lọ. kí n máa forí ọkà àwọn lọ báwọn. ọ fẹ́ ṣe kí ni. kí n máa forí ọkà àwọn ọmọ lọ bẹ̀ ìfẹ́ gbàgbé. ìforí ọkà ọmú èèwọ̀ ni. mẹ́bí inú ọkọ mi mo fẹ́ sọ pé kí n máa sórí ọkà lọ kí n máa fi kọrin lọ kí n máa bá gbàgbé. mọ̀ fi kọrin lọ ọkà rẹ̀. ẹ mú owó wá. èmi ò fún wọn lówó mo ṣẹ̀ǹdì owó sí wọn kó o má tún lọ sọ owó nù. mo dẹ̀ gbọ́ pé wọn náà ti ń ta bàbá Ìjẹ̀bú. ó ti jáwọ́ ó lè jẹ ojú wo lọ́ọ́ fi wo nọ́mbà ó yá tètè mọ́ ọ lọ. ọkọ mi ọ̀rọ̀ jẹ́ yìí ni. my bad má bínú wàhálà tí ẹ̀gbọ́n pọ̀ ìyá sídì mi ń bọ̀ lọ́dọ̀ yín láìpẹ́ yìí o ewé àjẹ́ òbàlẹ̀ orí ọká àti àdín ń ṣẹ́ndì owó sí ẹ̀ka rẹ̀ ṣeun ó lóun fẹ́ forí ọká ọmú èèwọ̀. èṣù ni èṣù kì í ṣe kà ó ẹ̀yin aláìmọ̀kan mọ̀kan. sẹ́wà pa ẹ kú jẹ́ mẹ́ta sẹ́wà pa ọkọ mi náà wọ́n ti pè yín pé kí wọ́n gbà nǹkan. ṣé orí ọkà ń bẹ́ẹ̀ báyìí. ó wà ń bẹ̀ mọ́mí náà ló fẹ́ra àwọn àríjẹ kan tó jáde. torí orí ọkà ń ṣe kókó o. ó wà ń bẹ̀. má gbé fún o má gbé fún o kí ló gbé fún sí mo gbé kiri lẹ́nu. bẹ́bẹ́ ẹ má bínú o kíní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ mi lọ́rẹ́ ni orí ọkà ń sì ni wọ́n fẹ́ lò. ọkọ rẹ wèrè wo. ara èèyàn ọ̀yá àwọn ẹsẹ̀ ní kí n wá gbà á. ó ń tàn wọ́n sì ní gbádùn. àṣẹ. bẹ́bẹ́ ẹ sọ fún wọn pé. lónìí kí ni ṣé nǹkan kan ò sí ọ. ẹ wo bàbá ẹ mẹ́tẹ̀ ń ṣe o gbogbo nǹkan mọ́ gba o ìgbàrin fi o
kéèyàn mẹ́rin mi fi rárá o ẹ má jẹ́ kéèyàn ò rí mi fi bẹ́ẹ̀ bá rí mi fi ogun ní òrì o. ẹ wò bàbá bẹ́ẹ̀ ṣé wò mí mo lè fi nǹkan sẹ́yìn o ìmọ̀ gbádùn èmi mọ̀ burú ìkàmọ̀ ní mi èmi ò fi nǹkan sẹ́yìn sáwò ṣé kí n bọ̀ yín lé ọ̀dà Ifá o wá bá ń pẹ̀gbẹ̀ jí. ṣé mi èsúrú tó bá ti rí di ìgbà igbó ní gbé gẹ́gẹ́ lálágẹmọ́ gbáwájú ọwọ́ rẹ̀ nǹkan máa jóná báwọn. bàbá mi ìkà tí ò dá ìkà tí ò gbọ́ kankan ààrẹ ìkà ni. bàbá mi ẹ ti gbọ́ ojú gẹ́gẹ́. ẹ máa jó yóò jó tí ó fi kú ni bí ó ṣe gbé e nù. ẹ sọ jẹ. ìkà. ayé ẹ ti yẹ. wọ́n ti gbé lọ́jọ́ alẹ́ rẹ̀. ẹ mọ ayé ọ. ọ̀ lè bọ́ bẹ́ẹ̀. ẹ dákun. agbedudu àwọlé olókun ló dífá fún olókun níjọ́ tí omi òkun ò ṣeé bùbọ́jú àlùkò pupa dòdòdò àwọlé ọlọ́sàn ló dífá fún ọlọ́sàn níjọ́ tí omi ọ̀sà ò ṣeé bùbẹ́ṣẹ̀ òdìdára ló jí obìnrin ẹsẹ̀ kẹ̀rẹ̀wé adíá fún olúwo ọmọ odò ọba ọmọ atọ̀run gbégbá ajé kárí wálé ayé lẹ́sẹ̀kẹsẹ̀ tí sídí bá ti gbé ohun tí mo rán dé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ìgbóná gbòòrò báyìí láìjọpọ̀ lọ́tọ́ bá tutù awọ rẹ̀ ó yí ọkàrẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọ́ lọ́wọ́ kí ni Jésù kún ọmọ kẹ́mi náà mo máa ń wá emotional tí bá ti rí ẹkún lójú rẹ̀ báyìí mi náà ń mọ̀ sunkún ni. ọkọ mi ìtẹ̀rẹ̀ mi ni. òun dà. ìrígbé wálé o. ìrígbé wálé kí ló ṣe ọ́ lọ́wọ́. yóò dáwọ́ mo ṣe dọ́dọ̀ mẹ́lẹ́kúnlẹ́jà ìbára rẹ̀ lé ọmọ mo bá kò burú. mo ṣe débẹ̀ ó lẹ̀ ti pè ó sì fẹ́ gbé ìtẹ̀rẹ́ mi lé mi lọ́wọ́ báyìí pé kí n tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ báyìí ẹgbẹ̀jì kan jàgbá ní ó ní wọn ò lè gbé fún mi pé wọn ò lè tà fún mi pé pórí ọ̀ka ẹyọkan tó kù òun lòun ọ̀rà bó ṣe gbà lọ́wọ́ mi nù. ó gboyè ọ̀ka lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ ni bí mo ti wá ń ṣàgídí bó ṣe fi nǹkan kàn mí nù láti ìgbà náà ọwọ́ mi ti rọ kò sénà mẹ́. mo gbé ẹgbẹ̀jì fi nǹkan kan lọ́wọ́ rẹ̀ fi kákò báyìí àṣẹ ẹ̀ ráyé o ẹ gbà mí o wọ́n fẹ́ gba apá lọ́wọ́ aya mi o ẹ dákun gbà tẹ́ ẹ bá gba apá lọ́wọ́ ẹ̀ kí ni ó mọ̀ fi roka fún mi. ìtẹ̀lé ronka gẹ́gẹ́ báyìí. ojú la kọ́kọ́ gbà àbí bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ̀jì o ó ti fi gilugi ọgbọ̀hún gi o ó ti fọ pẹ̀lọpẹ̀ ọgbọ̀hún ọ̀pẹ̀ ajá rẹ̀ ti tẹnubẹ̀ gún ipò sọ lẹ́nu ẹ̀ ológbò tó lóun ó pàkẹ́rẹ́ ni tójú ti gbogbo ara ẹ̀ pátá ni ó wọ mi tó o bá lóò ní wọ̀n kún èmi náà wọn ò ní gbà láàbọ̀ ó dà mọ̀ bọ̀ lọ́wọ́ kúrò pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ntì gé pẹ̀lẹ́ the bone what. the bone don break egun apá àǹtí kan. wọ́n ti yọ ọkùnrin apá aya mi wọ́n ti ọ̀dà ó mọ̀ nǹkan wọlé lọ mò ń bọ̀. ẹgbẹ̀jì ọ̀rì mi wò bí ìran. ọkọ mi ẹ jẹ́ káàntì ọmọ ọba yìí ẹ mẹ́sẹ̀ mẹ́. àfi ká ṣe iṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbélé alọ́wọ́ nù iṣẹ́ ẹ̀gún òun ni kó jẹ́ bọ́tàkàlà ni kó jòkú iṣẹ́ tá a fi rán wa ni pé ká máa ṣoore wọ́n sì wọ̀ ọ̀sán mò ń bọ̀ jẹ́ n kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà kí n tó wá fi abọ̀ forí adìẹ mò ń bọ̀. ènìyàn ẹlẹ́rùn ara tábà tẹ̀bi tá ò wá léṣù ni èṣù kì í ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀ o èṣù kì í ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀ o èṣù kì í ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀ o. Hey, ọ̀rẹ́ mi! How are you doing? I'm so good to see you. Okay. How are you? I'm good, and you? I'm fine. How is everything? It's so good to see you. Well, babe, I have a lot of gist for you. Gist to call. I can't wait to hear them. Okay. Anyway, you should walk for Dubai.
ó ní àwọn iṣẹ́ kan tí mo ní lọ́wọ́ báyìí. wàhálà ìbí náà ti fojú sógun ogun àwọn afojú sí. ẹbí kọ́. oṣù gbọ́kọ̀ ò lè dàgbóṣe. bàbá yín dà o. wọ́n ń dà kò yé mi dákun ìgbà tó ń pariwo bọ̀ látẹ̀yìn tó ní bàbá wa dà wọ́n bẹ́ẹ̀ lu ilé ìdọ̀fẹ́ wọlé lóko lọ mú wọn. àbẹ́ ẹ̀já wèrè ní èdè ń dì yín ni ṣé tó bá ń dì yín ó yẹ kẹ́ ẹ̀ mọ́ díjú yìí bẹ́ẹ̀ mọ erin ẹ̀ gbóhùn erin ni ẹ̀ mọ̀ sà ẹ̀ jí ọlọ́bẹ̀ èmi mà ní èmi tí mo fọ́ yá àparò fúnṣẹ́ tí mo fọ́ di àparò ṣóògùn nàyà nílé anídẹ lóògùn tí mo fagbára ogun dáwọn bùbá èmi gángan lóògùn èmi ò ṣóògùn olóògùn mo lè gbé egun eléegun. o ti gbé egun eléegun. bàbá rẹ gbé egun eléegun. àbúrò bàbá rẹ gbé egun eléegun. bá gbé bàbá yín jáde ẹ forí kó àṣẹkù àgàdà o. dákun mo fẹ́ bẹ́ẹ̀ béèrè kan ẹni tó tẹ̀ kí ló tẹ̀. mo tẹ jí ògbè. mo gbé o gbà ẹni tó tẹ̀ kí ló tẹ̀. mo tẹ ọ̀bàrà. ẹ̀ta tó tẹ̀ kí ló tẹ̀. mo tẹ̀ fún. kí wọ́n bá wa tẹ̀ fún kí ló tẹ̀ kó tẹ̀ pàmọ́lẹ̀. èmi ò tẹ̀ pàmọ́lẹ̀ ẹ pàmọ́lẹ̀ bàbá kí ló pariwo láàrin. wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n ń pa ni mo ní ṣe ni wọ́n máa wọ́kú ọ̀wọ́ nìkan wọ́kú ọ̀wọ́ láládì ń wọ́kú ọ̀wọ́ lèrùn wọ́kú. èso kí ló ṣe ọ́. kí ló ṣe bàbá tó bí bàbá rẹ lọ́mọ. àbọ̀ ìjà wèrè ni ìwọ ọ̀fẹ́ gbapá lọ́wọ́ àyà mi torí kíni ṣé èèyàn máa bá ní tan kó pa ní tan ya ni. ọkọ ìyàwó rẹ ó jóná ẹkú gúgúrú. èèwọ̀ wọ́n mú kú òǹbẹ tó bá yá. ìwọ àbọ̀ ìjà wèrè ni. èmi. bẹ́ẹ̀ ni mo wí fún ọ ọ̀ ń kúnyán mi kéré ọ̀ ń fi mí jọ̀kù kéré ọ̀ ní kéré òkò délé o torí pé ní bá fẹ́ nu èpè gbòdò òun náà ni ó forí ara ẹ̀ délé bẹ́ẹ̀ bá ń ṣe bíbí kí n kú kiri báyìí lẹ́sẹ̀ bọ̀ ọjà àlàyé ò sí èmi ni mo jẹ ká ní o torí pé 20 ọdún tí ajá ti ti sáré igbó lọ́bọ̀ wà. àṣà ọ̀gbọ́dọ̀ wọlé gbọ́mọ ẹyẹlé àwòdì ọ̀gbọ́dọ̀ gbọ́mọ àparò labalábá tó bá fọ nádà aṣọ rẹ̀ ó gbiná. lábà àwòdì dúdú tó lóun ó jẹ ká àkàlàmàgbò eyín rẹ̀ ó kàn án iná tá a bá dáfẹ́ yẹ gúnugún ẹ̀yẹ mi ni wọ́n fi ń sùn olùlùkọ̀ kìtìbó tó kọ́ sí ayé sílẹ̀ ẹ̀lẹ́. àṣà rẹ̀ kó mú ọ márùn èkìrì mà kó mú ọ dé ilẹ̀ kó sà ọ́ náà ọ̀pá kó pa ọ́ dànù. sọ́múlù lẹ́bẹ̀ ẹ̀bẹ́ ní sùn lóòrò sọ́múlù lẹ́bẹ̀. ilẹ̀. ológo ṣé bọ́ba mú ajá òní rorò tí wọ́n jẹ èrún ibi igi oko ló mọ ọ̀rọ̀ èrún mà ti dé wọ̀ níbẹ̀. Kíni. ilẹ̀ ó gbé ọdẹ báwọn àìbẹ́ ní sùn lóòrò ó dẹ̀yìn wákàtí kan kó tó lè yege rẹ̀ bó ṣe wà iná ti mọ́ ọ. bàbá o. ẹgbẹ́ jí bàbá. àṣìṣe ẹ̀ lé ojú bó ṣe wà lọ. olórí burúkú ta ló gbàdá jókòó kéré wẹ́rẹ́ ní bàbá fẹ́ kórè òkèrè lé ká yọ. ó mọ̀ kọ́kọ́ bí mi lójú bó ṣe kọ́kọ́ dé kó ká gidi bolẹ̀ bí áńgá mo wá òfin kí ló ṣẹlẹ̀ kí ló dé. ó yá èmi náà fẹ́ fi ọ́ dábìrà ó yá ṣubú lulẹ̀ dìde padà ṣubú lulẹ̀. kúkéré. tó ń kẹ́ bí ọmọ tuntun. kúkéré ìrọ̀fẹ́rẹ́ náà ti já mo ti jogún yé. bàbá yà mọ̀ gbèsè lórí olúwo ìbà ọgbọ́n orítọ̀ òtún àmọ́gbè. ìyá ìsúfù tọ́. àtúrò náà sọ̀pọ̀nà bá pa yín ni. èyí ti jẹ́ kí ló dé sọmọ̀nà bó. ìyá ìsúfù tọ́. léèsù. ìyá mi. ẹ̀yin kí ló dé. ẹ dákun àwọn wọn wá pè mí wọ́n ní Ẹgbẹ̀jì pò ti fi nǹkan kọ́kọ́ mi pé wọn ò lè dìde mẹ́. èyí ti jẹ́. ẹ wọ́n ti fi nǹkan kan o kódà ìgbà tó fi nǹkan kan tán ń dún bí òbú kan tó ẹsẹ̀ bàlágà ni mọ̀ ń gbọ́ kódà ó tún dùn ju bí mo ṣe ń dùn yìí lọ ó dùn tá à ń rò lọ. ọgbọ ìwọ àti ìwọ ẹ lọ rè gbé wá. kí wọ́n lọ gbọ́kọ̀ mi wá. kí wọ́n lọ gbé wá. ṣé tẹ̀lé wọn. ẹ jẹ́ àjọ wá. ó lè tẹ̀lé wọn. Ẹgbẹ̀jì fúlẹ́gẹ́ rẹ̀ ń pa o. ó wá tàkókò báyìí tèmi àti àwa fojú kanra wa. èyí ti jẹ́ kí ló dé. Ẹgbẹ̀jì ológun kà bó o bá sì ṣọ́ra èmi àti àfojú kanra wa. èṣù ọ̀pọ̀ yóò pàrọ̀ rẹ̀. Ẹgbẹ̀jì o ti kán rorò rù.
ọdẹ òtútù làárọ̀ bàbá ilé ìgbín ìgbóná kó rọ̀ ọ́ pẹ̀sẹ̀ bẹ́ẹ̀ èṣù ọ̀dàrà ó ṣe láàárọ̀ yè mo dúpẹ́ àpẹtẹ bí ó yá. ta ni ń jẹ́ bẹ́ẹ̀. ìwọ ni. èmi èyí àpẹtẹ bí o. àwọ̀ ń bá ya afá ni ó. èmi ìsàyàfá o ẹ gbà mí o kì í ṣèmi o ìsàyàfá o. babaláwo ni ọkọ rẹ. ìyàwó babaláwo ní jágbàtẹ̀ bí. mẹ́ bá sọ ìmọ̀ o ìmọ̀ ẹ má bọ̀. ó yá ọkọ rẹ ní pètò ọmọ ìpè ayé nìkan jẹ́ o ò ní jẹ́ tọ̀hún ó yá pè. olówó orí mi ọkọ mi tí ọ̀la lè sí fire effect. ìfẹ́ mi. ọkọ mi. Itú kọ́ ni mò ń wò lọ́kàn yìí. Itú náà ni àwọn wọn wá pè mí pé ẹ̀ ń dún. Itú? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò ṣojú ẹ. Bẹ́ẹ̀ni. Tèmi ti bá mi. Mo ti ṣẹ̀sìn awọ́rò. Ṣé pé bí mo ṣe ń dún bí òbúkọ, ó ṣojú ẹ. Ẹ̀sìn ìta gbangba rèé. Ìmúlódé. Bí ìgbà téèyàn sọ̀rọ̀ sí ọmọ Ọlálọ́mí lọ́wọ́ rèé o. Gbogbo èèyàn ni ó gbọ́ o. Ẹ̀yin mọ̀ wá fọ́. Ẹ̀yin ti mú sóbò. Àṣírí yín ti bò. Ọkọ mi wọn láṣìírí yín bò gbẹ́nu òun náà túbọ̀ tí ó bá tiẹ̀ sọ̀rọ̀ fún yàn ó lè jórí yọmí nìkan. Ṣé pé kò sí kú lójú mi àti kémokùn. bẹ́ẹ̀ni káwa dúpẹ́ lọ́wọ́ Láàróyè ìgbàgbà ní tí ìgbà láì lára èṣù ọ̀dàrà Láàróyè bàbá mi. bẹ́ẹ̀ni èṣù ló pọ̀. mo dúpẹ́ lọ́wọ́ èṣù. gbogbo bí wọ́n tú ọ sí èṣù ti tú ọ lẹ̀. ìyá mi nǹkan ti ṣe mí ayé mi ti bàjẹ́ tó díẹ̀ ló kù ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó fún mi mo ti price ẹ̀ kí n sanwó ló kù. sẹ́ẹ̀sẹ́ àti ìsanwó. ìyá ló jí mi padà sílé ayé. ìyá mi ìyá mà ti jẹ mí mo ti ń bá àwọn ẹranko ṣe. tẹ́ ẹ bá ń gbọ́ àbàbàbàbà. ọmọ ṣe bẹ́ẹ̀ mẹ́. ìyá mi. ọkọ mi. bó la ṣe ṣẹ́gun olórí burúkú yìí. ìwọ fílẹ̀ agbára èṣù ọkà agbára èṣù kò sí tí o lè ká yóò ká ẹgbẹ̀jì. ẹ mọ̀ pé àgbájọwọ́ báyìí là fi sọ̀yà. àjòjì ọwọ́ kò gbẹ̀rú òrí o bójú bá ti awo ojú ti ti ẹ̀yìn náà o ẹ̀tẹ́ awo kẹ̀dẹ̀rẹ́ ẹ̀rín ọ̀gbẹ̀rì ni o. kí la máa ṣe. Arinaja ẹni tí ó sẹ́gun yóò ní sùúrù tọ́pọ̀ bẹ́ẹ̀ ni yóò ní sùúrù tọ́pọ̀. ẹni tẹ́lẹ̀dùmarè kò tí ì dá. bẹ́ẹ̀ ni ọkọ mi ẹja mà lọ. ìfẹ́ ẹgbẹ́ mi dìde. ẹ̀wọ̀n ọmọkùnrin ẹ̀wọ̀ ayé mi. gbogbo àwọn ìlọrí mi pé mò ń dún bí òkú kan. ọ̀tá mèrè èṣù ló láyé èṣù bá tèmi pàbídà sọ bìdìrẹ abánike abánilà èṣù má ṣe mí o má sọ mẹ́rin kejì onílé oríta dàpọ̀. o ṣeun ẹ̀kú àjàbọ̀. o ṣeun. ẹ wò ó ẹ rí ẹ má jẹ́ rí yín kẹ́ lọ bẹ́gbẹ̀ jíjà mọ́ o. sẹ́mi pé wọ́n ti sọ fún yín wípé ẹni tí ọba bẹ́sù jẹun síbi rẹ̀ ogún ẹ̀yin sì lélẹ́yìí ọwọ́ ilẹ̀ fi jọkà ẹ dákun. aya mi ohun tó ń sọ ó yé mi dáadáa lóòótọ́ mọ̀jàmọ̀ sábà ilá àmọ́ akíkanjú lójú ogun akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀ ṣá irú wọn máa ń bógun lọ ni. àní bógun lọ. àníjọ bógun lọ bó ṣe wà yìí ọ̀ọ́ni dopó ọ̀sán gangan. àṣẹ. ara yóò ní kí ọ pẹ̀lẹ́ ẹ̀yà. àṣẹ. ṣọ́ wá rí àwọn Yorùbá náà ló sọ pé tínú ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kán sórí ọmọkùnrin ẹ má sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ṣe é já mọ́ ọmọ nǹkan ni tá a bá kìlọ̀ fún ní kọ́ pé kó má rẹ̀ kú tó bá kọ tí ikún sẹ́bọ tó ṣàyàgìnì kàn séṣù tó lọ rè rẹ̀ kú gbàgbà múlẹ̀ wọn ò bá wí ní kọ̀rọ̀ tí ò bá ti fàkàrà bí gúngún dandan ni kò filẹ̀ ṣaṣọbora ṣé ọ rí bọ́ ṣe wà wọn. àwọn gbárùmọ̀lẹ̀ ó bá wa pa ìpakúpalẹ̀kùn fẹ́ràn. níbi mọ wà èmi àtọmọ àdúkẹ́ ńlá wà tí wọ́n ti wá pè mí tí wọ́n sọ wípé ẹ̀ ń dún bí ẹran. kìlọ̀ tún wí. kò sí ní tẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ni. olórí ibú ó lọ sí ọṣẹ nígbà bíi kẹ̀kẹ́ ẹ̀sùn. aláyé bàjẹ́ kẹ́ni. ìmẹ̀ tó tún wéèrè lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ẹsẹ̀ káyé ìjẹ́kọ̀ ọ̀run ti ń bẹ. ẹ máa wo dágúró ó lọ sí ìyàwó rẹ lójú kààbọ̀ ó ṣe bá gbọ́ ẹ sọ̀rọ̀ pé má bọ̀jọ́ lọ́jọ́ lọ sọ́rí. tí n bá fi lè gbàṣọ ẹmú ìmọ̀ fi ya kọ́ńtẹ́ǹtì wọlé burúkú ọmọ yìí. mo nífẹ̀ẹ́ sí ìwé ìṣẹ́ tó gbé
mẹ́ aṣọ ológun o ti fà sáré. Owó ti fẹ́ tẹ̀ sanra. Òtúrọ̀ orí kan mo lè sọ ọ́ de eku aṣọ lè sọ̀rọ̀ mọ́ aṣọ lè sọ̀rọ̀ mọ́. ọ̀rẹ́ rẹ tó sọ nǹkan yìí. bẹ́ẹ̀ ni sá òun gbogbo ni. òun náà ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé màá tẹjọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni in fact mo ṣíwájú ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àmọ́ òun nìkan ló máa ń gbowó ní gbogbo ìgbà tí gbogbo wa bá ní kò sówó báyìí ká tó wí ká tó fọ̀ ó máa ti ṣe nǹkan mi ìmọ̀ bí oògùn gan ló ń lò bàbá. bàbá kì í ṣoògùn mọ́ mi ò lóògùn ẹlẹ́dàá tèmi ló ń bá mi ṣe o. sinmi bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ ti ń ẹ̀bù rẹ̀ gan la fẹ́ lò. láti sọ̀rọ̀ kankan bí tọ́ wa mọ́ panumọ́ àbò kì í jábọ̀ wíjọ́ panumọ́ àbàfẹ́ kì í jábàfẹ́ fọ́ọ̀mù bẹ́ẹ̀ tí ẹ bá gbé fọ́ọ̀mù mi dẹ́dẹ́dẹ́ ní alánú fọ́ọ̀mù ní tàràpà ẹnu rẹ kó máa rí ètè òkè kó máa rí lọ sí sálẹ̀ ọ gbọ́dọ̀ sọ kankan máa ń bí tọ́ wa o. sóhun rèé ọ̀kadì òun náà là á lò ó ti wá dáa. òkèrè ìjì ọgbà ẹ̀rọ epo ẹ̀pà ẹ bá mi kó sínú epo àtàrí ẹ bá mi kó sínú epo ẹ̀pà orí rẹ̀ dà. gobe ẹsẹ̀ ara màálù ló fi rìn lọ síbi tí wọ́n ti pa ẹnu ọ̀nà tó gba wọlé hàn ibẹ̀ náà ní kó gbà jáde ilé yìí ní kó mọ̀ lọ má bójú ẹ̀yìn. dìde èpè kí jáni lẹ́ẹ̀mejì. bàbá ó mà ti lọ nìyẹn. wàá ní lọ ta ni ń bá sọ̀rọ̀ tí ò ní lọ sọ ma pé fìlà ti ń bẹ lórí rẹ̀ orí rẹ̀ sì ni mo ti sí o ti ṣe kìíní o ti cast out. fìlà ń gbọ́dọ̀ kúrò lórí rẹ̀ o ọba ti dé fìlà ọba ti ń pínkà tọwọ́ rẹ̀ lọ sórí màsín. bóyá kí n bẹ̀rẹ̀ láti bí bàbá. wọ́n ló ní kò sí tí o ṣe tí o dọ́gba ọgbọ́n báwọn máa lọ. kí n máa lọ. dìde. ẹ gbádùn mi bàbá ẹ gbélé gbọ́. wọ́n náà sórí rẹ̀ fi ń jà èmi èwe níbo ló ti lóògùn tiẹ̀ níbo ló ti rọ̀ wá ta ló kọ̀ ọmọ àrò nìyẹn ni àbọ̀mọ̀ èwe èyí tó bá pẹ́ lẹ́nu àwọn owó fún ọ àṣẹ náà ní ìbẹ̀rẹ̀ nù kágọ̀dọ̀gbọ̀ ní ìbẹ̀rẹ̀ nù pé kóṣẹ́kóṣẹ́ ní ìbẹ̀rẹ̀ nù lákọ̀ọ́sẹ́ ó sọ nù náà sí bàbá ẹni tí ó yẹ lówó ẹ̀wù. But Akin funny gan sha. Kí ló mean by pé throughout this vacation we are not going home? Why? Wallahi, I'm surprised. Abi? Festival season, for that matter. He didn't go anywhere. He was in school all time. Kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo sọ fún wa? Guys, ṣẹ́rí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní. Kó lè yé yín, màá jẹ́ kó lè yín sí. Okay. Ṣẹ́rí tí mo bá fi lè délé báyìí tí Popsi bá fi lè rí mi tó má fi lè rí mi ìgbà yẹn ló máa wọ pé kẹ ọ̀rẹ́ mi kan tó wà ní kíní kan sáré lọ bá mi gbà nǹkan wá lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n àwọn kan wà mí kan kí lọ gbà nǹkan wá sórí kò sí gbogbo time tí mo bá fi wà ní báyìí mi ò kí n má ní rest of mind so mo dẹ̀ fi pé okay tí má wà ní school kí n wà ní room mi gan kí n máa tẹ phone ó make sense mi yes mo máa ní rest of mind ní school mo ṣe fi ìwé ìròyìn kí n lọ lé bíbá pay mi o school pay mi ju kí n má lọ lé lọ èmi ló yé kò lè jẹ́ yín. Well, Mr. Akin, trouble than you saw in Sha. OP come at the phone. I mean, it's business, bro. Isn't it a normal thing to run around for your parents? Abi. Èmi ò mọ̀ tẹ̀yẹ tó kù èmi sì ń jíṣẹ́ ilé bí mo ṣe wà yìí. Ọmọ ò lè dàgbà kó máa rọ̀ níwájú fáwọn òbí ẹ̀ náà. God bless you. Ìyẹn wàá tó torí nǹkan tó wà fi sọ pé ó sá kúrò lé. Ó tiẹ̀ ti wá pẹ́ jù. Bọ̀bọ̀ yóò kí n lọ anywhere during vacation. Hostel ló máa wà every time. Ṣé mo gbọ́ tó tiẹ̀ wá ń bá fóònù náà wípé ṣé dájú ò kí n pè ẹ́? It does now. Ṣe rí nǹkan tí ò wáyé yín wá nìyẹn. Ṣe every blessed day lèmi àti dáàdì máa sọ̀rọ̀. Ojúmọ́ kan ò lè mọ́ báyìí kí dáàdì máa pè mí kó má gbọ́ voice mi.
So gbogbo calls tó máa make yẹn dáàdì ló máa ń pè ẹ́. Of course yes. Èmi tún fọ́ fún ilé yìí. Ṣé rí gbogbo ìtẹ́jẹ́ ń sọ yẹn ibi tí ń pa mí? Ibi alámàlà yẹn. Hey, what's up? How are you? Afọ àbọ̀ sí bí àtọmọ́ sí. Kí ló ṣẹlẹ̀? Bọ̀bọ̀. I'm sorry. Eh? Hi Naomi. Kí ló ṣẹlẹ̀? Our wife, how are you? God, wetin dey work you now? Who be our babe? Who be your wife be this? See me for what? Naomi, ṣé o ti sọ nǹkan tó ṣe o ti sọ fún wọn? Guys, ṣé Naomi ti sọ nǹkan tó ṣe o ti sọ fún? No. It's fine. Naomi, ṣó fẹ́ jẹ́ kí n sọ fún wọn àbí wàá fi ẹnu ara ẹ sọ fún wọn? Do you want me to help you? No, that's fine. Yeah, you can just Go where now? What's all this? Kí ló bring me for what? Kí ló gbólé now? Kí ló gbólé? Calm down. This show. What's going on, guys? Naomi, you want to see him, right? Akin. Baba. Sorry. Ọlá àwọn ọ̀rẹ́ mi ló fẹ́ jẹun. Ọlá yín ló fẹ́ jẹun sí mi. Because mi mọ any reason tí mo fẹ́ fi rí. For what? Kí ló fẹ́ rí mi fún? It's fine. After you. Bọ̀bọ̀. Ẹgbẹ́ ló ṣe sọ náà. Afa. Ti lè sọ ọ̀rẹ́ kan máa ṣe fi yín. Ọmọ yóò lè fẹ́ ọkọ̀ ń dààmú. Why do you? Ènìyàn. Naomi, mo advice ẹ kó sọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ kíákíá. As I said earlier, I won't spend more than 2 minutes with you. Because mi ò mọ gbogbo reason ta fi ń ru conversation báyìí. What exactly do you want? Kí ló ṣẹlẹ̀ now? Akin, why tó ṣe ṣe báyìí? Why tó ń jẹ́ kọ́rọ̀ yìí lọ fà? Mo ṣáà ti bẹ̀ẹ́. Mo ti bẹ̀ẹ́ náà bí kí ló tún fẹ́ bẹ̀ẹ́? I said I'm sorry. We are matured enough to understand each other. Let's just move on. Move on, Losibo. Naomi, bother me again and see the words I will do. Hey, Uncle Akin, mo bínú, ẹ bá mi dáríjì. In fact, ní alẹ́ àná kó jẹun sùn. Ó ké mọ́jú gbogbo ojú ẹ̀ wú ni. Mi kò blo fi cover gbogbo ẹ̀. Ẹ bá mi dáríjì. Oh, really? More expect the link ìwọ náà. Akin. Ṣùgbọ́n nǹkan tó sọ. Mo kúrò dáre. Ìwọ náà lọ. Ó rárá ilé ẹ̀yìn. Ọmọ èṣù lọ́jọ́ wo ló dé ló? Ṣé yẹ ṣe ń rí ni? Àtijọ́ ta ló ti dé nù? Èmi ò rí o because I don't understand. Recently kàwáyé káwọn parents kan kó máa sọ ọmọ ní Esu Riyike ọwọ́ tí as beautiful as she is. Gbà o. Bí ìlànà ni kò ṣe rí ọkùnrin kọ ẹnu ìfẹ́ sí. Bíbẹ̀ man, ṣé máa móbìnrin lọ lé torúkọ ẹ̀ ń jẹ́ Èṣù lọ fáwọn òbí ẹ̀? Ọlọ́run máa jẹ́. Ọmọ Ọlọ́run lè mi o, Ọlọ́run tẹ̀ ní jẹ́. Ọmọ Ọlọ́run lè mi. Mo sọ pé àwọn èṣù bíi tiẹ̀ náà ló máa mú lọ lé fáwọn òbí ẹ̀. DNS 101 yẹn. Babe, ọ̀rọ̀ àwọn èèyàn ò máa move me. Ẹni bákà, òun lẹnu máa ro. You people keep calling Eshu Satan because that is what you were taught. But Eshu in Yoruba is deeper than that. Eshu is a messenger, a force of balance and consequence. Not everything spiritual is evil. Sometimes ignorance is what makes people fear what they don't understand. Babe, are you sure you are not wrong? Yes, I am. But mi ò lè para mi. When it is time, love will find me. Yes, I can't wait to fall in love. And I can't wait to see you in love. Because tí ajá máa jẹ, èṣù á ṣe. Ṣé o mọ̀ wípé èṣù ọ̀dàrà ló yẹ kó lówó jù ni? Ṣùgbọ́n akówó orí ẹbọ, òun ni ò jẹ́. Tó túmọ̀ sí wípé owó tá a bá fi dáfá, Ifá kan rí mi. Bẹ́ẹ̀ ni ó jálọ. You try. So that kind of thing so between you and Naomi. Oh, the Kasara, you don't follow anybody to come. Guy, what do you want me to do? Ẹjọ́ kí ni nǹkan tí mo fẹ́ ṣe? Etí wo ló ń bá yàn gbọ́ wípé
my own girlfriend ọmọ tó jẹ́ pé mo ṣe ń mo fẹ́ propose láìpẹ́ ó lọ open OnlyFans ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní send notes sáwọn èèyàn so make sense ẹ jọ ṣé ti máa ń sọ yẹn káàkiri táwọn èèyàn bá ń gbọ́ wọn ní máa fi ìpèkè bóyá àbọ̀bọ̀ yìí ó take care tó bó ṣe máa ṣe nǹkan tó ń ṣe yẹn never so make sense. Never àfẹn tó bá jẹ́ ìka èèyàn ló máa sọ pé ó take care Naomi. Everyone knows you love this girl and care for her. Mo máa many times tí girlfriend mi ti compare relationship wa àti Naomi sí tèmi àti ẹ̀ Akíntọ́lá máa ń ṣe báyìí fún girlfriend o Akíntọ́lá máa ń fọ pants girlfriend èmi ò lè máa fọ pants fóun. Can you imagine? Shit, well, èmi ò ní fẹ́ kó be as fault ẹ o. Everyone on this campus know how much you loved and spoiled that girl silly. Yes now. Everyone wish they were in her shoes. Come on. Ọmọ yẹn kàn yọ ọmọ kan tí ò ní tẹ́lọ́rùn ni o. So I don't want you to take this too hard on yourself. You need to calm down. Sorry, you don't. You no be your fault at all. You don't try. Everybody don't say and say you don't try. Ó dùn mí gan-an. Èyí ó mí. Calm down. See guys, ṣé bí mo ṣe wà yìí, èmi tẹ̀ tí mo ti ronú ara mi dáadáa. Ṣé bí mo ṣe wà yìí tí mo bá tún love láyé mi, á jẹ́ wípé ọmọ àlè Akínmọ̀dé ni mi. Ṣé bí mo ṣe wà yìí, mo ti ready láti máa ṣe playboy. Ṣé mo ti di sugar boy o. Sugar boy bíi ti báwo. Guy, be fine boy now. Ọmọ pọ̀ ọ̀nà ọgbà yìí. Better go calm, you gotta calm down. Ọmọ pọ̀, you be fine boy. Calm down, bro. Akíntọ́lá, ṣé torí ọ̀rọ̀ obìnrin ló ṣe wá fẹ́ lọ join ní Sugar Boy Association? Please don't do that. Ó wá mọ nǹkan tèmi fẹ́ sọ ni pé OnlyFans Naomi yẹn ṣé o mọ username ẹ̀ kú fún mi mo fẹ́ lọ wù kán bẹ̀. Ṣé you dey whine me? I don't like am o. I don't like am o. Àwọn kan tí mo máa ń bẹ̀ ṣé táàmù tó yẹ kó máa sọ bóyá dára tó sọ. Mo kàn ń béèrè username OnlyFans ẹ̀ ní ṣé kò fẹ́ mọ́. Azao. Ṣé bí gbà tí mo ra lẹ̀kùn mo ní kí wọ́n náà rà ó dẹ̀ ní òfẹ́ o ní interest nínú ẹ̀ kí ló wá ṣẹlẹ̀. Torí mi ò lè mú tán ni mi ò ṣe rà jẹ́ kíkọ́ mú díẹ̀. Àwọn jọjọjọjọ díẹ̀ gbó fún. Ẹ̀gbọ́n fún àwọn ṣètò ń bọ̀. No, it's fine. Sorry. Are you okay? Yes, I'm fine, thank you. No, are you sure you are okay? Yes, I'm fine. I'm fine, thank you. Mo wà lára àwọn alágbẹ̀dẹ ayé tí ń túnrin rọ ìgbésí ayé ènìyàn lèmi sì rọ kìí ṣe rin rísáàdì wọ́n tún gbésí ayé rẹ̀ rọ èèyàn kù tí ọ̀pọ̀ yóò gbẹ̀mí èèyàn díẹ̀ torí gbogbo ẹni tó bá rí ọ níbi tí mo tí ẹ gbé ń wẹ̀ fún ọ pátápátá kò sí kankan nù wọn tí ó yé ìránṣẹ́ ajé rẹ̀ ní gbogbo wọn ó jẹ́. Orí mi ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi má lọ mú kojú o má lọ sùn o. Kò sí nǹkan kan omi mi kan kì í milẹ̀ nǹkan kan kì í sọ̀rùn omi kì í pẹ́ja lórí orí ata kì í fọ́ lọ ọgbọ́n báwọn gbogbo ẹ̀tọ́ wẹ̀ àwọn tí ó lọ rí wẹ̀ fún ẹ náà rèé. Ṣáwa. Sẹ́mi wá ni. Ìjọ torí Ọlọ́run ṣe rí ìjẹ́ kí òun tẹ̀lé Richard méjì lọ kémi dúró sí pé mo kí yẹ kí ìyá méjì máa tán nulẹ̀ kémi máa dúró tí kóun la máa bá Richard méjì ṣiṣẹ́ lọ ní ìdí òkun àbí ìdí ọ̀sà. Ó ṣe ní kọ́músà ká lọ kọ́mú sọ pé Richard kọ́músà ká lọ kí ló ń ṣe lórí burúkú báyìí. Àbúrò òfin dèlú yín òfin rọ́ọ̀nù ayé mi oní pé kémi lọ wẹ ẹni tí wọ́n lẹ́nu tó bá fojú kan yóò kù àbúrò ọ̀nà káàkiri ayé ọ̀nà sí mi owó àwòrán yẹ́sà ẹ mú ẹni tí ifá bá mú kó tẹ̀lé lóye kẹ́kẹ́. Ìwọ ni ifá mú. Ẹbí fọ́ mú. Ìta àtáyá tí wọ́n náà sí ọ̀hún oní ọ̀tọ̀ka àtá ìbátú sálà wàá tù lẹ́la ẹ̀yin méjèèjì rẹ lọ wẹ̀. Ẹ gbọ́ báwọn aṣọ òdì rẹ wọ̀lọ̀ lẹ́lọ́ fi rẹ̀ fún ẹ gbọ́ gbogbo ibi tó bá rí kó máa kórì rẹ̀ lọ ẹ ti gbọ́ báwọn èmi ò lè fẹ̀yìn lẹ̀ o ò lè fẹ̀yìn lẹ̀ o ẹ gbọ́ ndé ọbẹ̀ wo ọbọ̀ ṣòkòtò rẹ̀ dànù. Òde ní ọ̀há. Ó dé ìdí ọ̀há.
díẹ̀ lẹ́ mọ̀ kú. Máa wẹ̀ ń lọ tiẹ̀ o, ó sì kọ̀ọ̀kan ká sí ẹ o. Ó dẹ̀ ta ọ̀ha. Máa wẹ̀ lọ tiẹ̀ o, Esu kan o. Bó o bá wẹ̀yìn ó yà wòlé ju tasutasu lọ o. Wọ́n wẹ̀yìn o. Olórí bu tiẹ̀ náà ṣé ó ní lásán ló fẹ́ wẹ̀ ni? Wẹ̀ sálẹ̀. Ọmọ oró mi. Ọmọ oró mi. Kí ni? Ó ti yá sọ̀rọ̀ ẹ sódì. A ò fẹ́ kó o lọ. Pẹ̀lú soundtrack ọ̀ràn ṣé ò wọ́ wèrè? Mo ló fún ẹ lẹ́ǹsì. Jọ ṣé ojú ẹ fọ́ orí pé mo ti sódì. Èmi fẹ́ fọjọ́ lọ́jọ́ lọ àbí? Ikú yẹ̀ lórí tèmi ìwọ wèrè. Mo ṣáàṣẹ lórí àánú ẹ̀ ló ṣe mí orí bí èèyàn ṣe ń jábọ́ bí ẹja sandí. Wà á fẹ́ jẹ́ kí mi náà jẹ́ ẹsẹ̀. Ìrọ̀ èsì pé kí n jà o. Ìwọ náà tètè wẹ̀ kó wá wẹ̀. Wo ọ̀gbẹ́ni sórí ọ̀gbẹ́ tó ń wẹ̀ yìí ṣó yọ gbogbo mi tó wà lẹ́lẹ̀ gbogbo àwọn tó bá ti ń gbàgbẹ́ kọjá báyìí wọ́n mọ̀ fọjọ́ lọ́jọ́ lọ ni. Kómi ní ìbá tún wá gbẹ ni o koríko mi yìí tó gbẹ gbogbo ẹni bá tẹ̀ àtẹ̀rọ̀rùn ni. Má rẹ́ẹ̀lì má wẹ̀yìn o bó bẹ́ẹ̀ fi lè rẹ̀ wẹ̀yìn wo ó yàwó lè ju tasutasu lọ. Fi sílẹ̀ kó bá wù kó bá ti wẹ̀ tán kó bá ti wẹ̀ tán bẹ́ẹ̀ kankan máa gbà bí lọ ni kó bá ti lọ sọ pé òun fẹ́ ṣe kinní kan ó lọ ni. Máa bọ̀ ya mo máa fẹ́ ju dẹ́sẹ̀ wò jẹ̀sà bí a báyìí wọ́n lọ tẹ omi mọ́lẹ̀ tó bá ti wá tẹ̀ mọ́lẹ̀ o lè kú kúrò ní ọ̀pá wọ́n dàbí ọmọ Aláàfin Ọ̀yọ́ ni. Máa bọ̀ ọmọ kútí kò gbọdọ̀ pa. sẹ́mi wá jọ náírà má dé kó kọ tẹ̀sùn mọ́lẹ̀ kí ló ṣe omi wá jẹ́. ìwọ ò lè dóògùn bàbá wò. Wọ́n la tẹ̀. Kẹ́ni mo lè tẹ̀ torí pé bàbá òsèmí kì í tẹ̀ ni tí mo yé wa ìgbìmọ̀ tí ń tẹ̀. àwa ò ní fọjọ́ kan ṣe bí ifá ìrèládá ifá wúre ifá wúre. ó tó yìí. ojú àṣà ìríbi tàwòrì rọrùn bí gúrúsọ bá sọ nù lẹ iye ọsọ jí ni. ẹ̀ǹdẹ́ ẹ gbà mí o. ẹ̀jẹ̀ dìde lẹ̀ àfi tó òdìdé ṣó yẹ kó lè tiẹ̀ gbà wọ́dẹ ni. Èṣù láàárọ̀ yẹ bá ń jí wọn láàárọ̀ yẹ bá ń jí wọn láàárọ̀ yẹ bá ń jí wọ́n bá ń gbé fóònù bá ń pè Èṣù Riyike. arábìnrin kí ló dé tó rẹ́rìn bíi dìdìrín látànú báyìí ṣé kò sí. Babe, you can't understand. I have never felt this way in my entire life. Ṣé tòótọ́? Ben. Ọ̀rọ̀ fẹ́ láyé yìí bí àdánwò. Ǹdé ẹ̀rọ yísáyé. Hello ìyá mi. Èṣù ọkọ mi ń bọ̀ wá dákun torí Ọlọ́run. Ó ti dé o n ta fẹ́sùn Èṣù ti gbà o dákun torí Ọlọ́run wọ́n ti kó wọn wá wọn ò mọ bí wọ́n ti wá wọ́n ti dákú lọ mo sì jí wọn títí wọn ò jí gbogbo mi ẹ̀rọ mo fún wọn mo pèsè gbogbo láàárọ̀ yè gbogbo rẹ̀ tí èso òkun dúdú ni dákun tí mo fẹ́ kó bá mi ṣe ní ìsinmi pé bá ń gbé fàgànlẹ̀ kíákíá ní tó bá ṣẹlẹ̀ ní tí a bá ṣe tí wọ́n fi jí bá ń ṣe kíákíá mo ń retí báyìí. Ó dà ẹ ṣe sùúrù ń bọ̀. Bàbá fẹ́ mo lójú aríran àìfẹ́ mo lójú àwò bàìbàì ìgúdá borí èdè. Èèpà odù ìyá mi ògúndábèdè ló jáde o atákálámájá lóde èdò àfàkọlẹ̀ ní ti lọ́gbọ̀lọ́gbọ̀ adíáfò òbúkọ afárùngbọ̀n má fárí èyí tí ẹbọra dìmọ́ lọ́rùn gbágbágbá èmi ti lọ tí mo ti lóbì ẹbọra ò lè rí mi bájà ìyá mi ìṣẹ̀dá gbogbo wọn ti gbàbọ̀dẹ̀ tí ẹ bá wá tètè ṣe ohun ètùtù tí ẹ tètè pèsè ẹbọ tí ẹ tètè fún láàlú ògiri òkò ní ohun tó fẹ́ àfàìmọ̀ kí gbogbo wọn mọ́ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. kí wàá ní mú ẹbọ kí ni wọ́n ètùtù ó dà mo ti gbọ́ ọkọ mi mo ti gbọ́ pàǹpá ẹ gbọ́ a ṣe bọ a ṣe tutù ní kíákíá. a ṣe bọ. àtàfin bẹ́ẹ̀ mo sọ fún yín kódà òòṣà ti dì mọ́ lọ́rùn tipẹ́tipẹ́
ọmọ òòṣà ni ó sì ti dì mọ́ lọ́rùn ẹ dákun kò burú ẹ mọ̀ jà sọ̀rọ̀ pé ẹ tètè lọ wá owó kíákíá tá a fi ṣe ohun ẹbọ kíákíá. bí èlò màmá. owó tẹ́ ẹ san pọ̀ ẹ tiẹ̀ sì kọ́kọ́ lọ wá díẹ̀ wá ná dákun mọ̀ bọ̀ dákun wá bá ń gbé pọ́ fún ọ wá bá ń fẹ́ kó sí ọ lẹ́nu bá mẹ́rọ̀. ètúrá o elérùwáwo ètúrá o elérùwáwo. ẹgbẹ̀dẹ òjò pápálùwẹ̀ torítorí. ẹ̀rọ pẹ̀sẹ̀ nílé ìrókò ẹ̀rọ pẹ̀sẹ̀ nìrókò ń so ẹ̀rọ pẹ̀sẹ̀. Lẹ́sẹ̀. Mo lè jí wá ní. Sinmi. Ewu àgbà. Èdìrí ilẹ̀. Èdìrí sí dẹ́mọ lọ́gbọ̀n ọ̀dọ́. Ẹ tanná padà. Sinmi. Ta ló paná rí? Ọmọ lọ́rọ̀ rògbò, ara ya mi ń sàkí, mo fapá yagi, agbáǹgbà wọn lọ, mo fẹsẹ̀ dùkú ọ̀nà nà wọ́n bọ̀ lẹ́yìn. Agbẹ́dẹ́gbẹ́dẹ́ méjì ni ọbẹ̀bẹ̀ mọ idá, orúwé láyé, mo bá wọn sáwọ ayé, ó tẹ̀lé nǹkan, mo bá wọn wí ilẹ̀ jẹ́ onílẹ̀ ilẹ̀ mọ́tẹ̀ pẹ́pẹ́pẹ́ kò tó kiri wọ̀, àwọn ilẹ̀ ní mọ́tẹ̀. Ó pàkọ́rọ́ bójú lójú ọba aláyé. àbínú ẹni ní gbẹ́bọlé ni lọ òmùsọ̀ ní sọ ó dilé òdì ó dilé ọ̀tá ó dilé agbẹ́bọmọ́rù ó dilé agbẹ́tutù èṣù mọ́ ṣe. ọwọ́ gbẹ́bọ sáàrin ò ní gbélé. èṣù rán mi ń sẹ́ òní nkọ́sẹ́ láàróyè gbogbo ẹni tí ayé bá di èṣù ní tù wọn ò lè kọ́sẹ́ láàróyè. èṣù náà ni ó ti ọ̀ kótó. kò lè tì mí. agbẹ́diwọ́n náà gbọ́dọ̀ yẹ wọn òòsà àtẹ́lẹwọ́ ò gbọ́dọ̀ hun gẹ́gẹ́rẹ́ ọ̀wọ́n arin ní mẹ́bẹ́rẹ́ wọná ọ̀wọ́n omi ní múkèǹgbé sọnù èékánná wò gbọ́dọ̀ hóró tásọtásọ gbé padà lé rẹ. Fálékè èyí ti jẹ́ tó fi ń lu ìyàwó rẹ̀. kì í ṣe pé mo fẹ́ mọ lù ú wàhálà rẹ̀ ti pọ̀ jù kí sì mọ fún mi wàhálà lójoojúmọ́ àti pé iṣẹ́ èṣù ni ìyá wa. ó tó iṣẹ́ èṣù ní kíni jẹ́jẹ́ lè sùn dúró rẹ̀ ìwọ ló lọ́ọ́ rèé fà á irin iṣẹ́ èṣù ní ìbínú tó bí òun sùúrù la fi ń ṣẹ́gun èṣù ọgbọ́n bó o bá ti ní sùúrù báyìí èṣù ọ̀pọ̀ ọ̀lẹ̀ yóò mọ lọ tiẹ̀ ni ṣùgbọ́n bó o bá ti farin iṣẹ́ rẹ̀ ìbínú tó o ti fà wá èṣù ò ní sí ọ sùúrù ní kíni ó ń lógún èṣù bó o bá ti ní sùúrù yóò ra mọ́ ọ lọ jẹ́ ṣùgbọ́n tó o bá ti bínú ó tọ́ roro ni bó o bá rí sùn so lè dúró bó o bá tọwọ́ sódò lẹ́nu rẹ̀ bó o bá rí so lè yájú sùúrù lóògùn èṣù ẹlẹ́gẹ́ lobìnrin bó bá tọ́ sùúrù ló fi ṣẹ́gun rẹ̀ nítorí pé kíni bó o bá lọ rí iná tó bá mórí lọ lè ọ jẹ̀bi láyé ó tún jẹ̀bi lọ.
Iye Ṣùfúntọ́. Ẹ mọ̀ kú jọ́ mẹ́ta. Mo wo wo rẹ̀. Àlàáfíà ni. Bó bá ti bọ̀ bàbí ṣe sún. Iná ni àwa náà ń tẹ̀lé káàkiri. Bí mo ṣe lọ mo rí yín lọ́ọ̀kan. Wọ́n á ní èèyàn ò lè rẹ́ ni iye kọ́ mọ́ yà kí. Ìyá mi yóò dà fún yín. Bẹ́ẹ̀ bá ṣe ń lù báyọ̀ ọmọ ọdún fún yín. Tẹ́ ẹ bá sí àwọn ọ̀run ọba yín sí. Tẹ́ ẹ bá dé ọ̀run ọba yín dé. Gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé báyìí ni ó yọrí sí rere. Torí pé yàn gidi ni yín ni. Ẹ̀yin máa ń túlẹ̀ ayé ẹ̀dá sí i. Yóò dà fún yín. Àṣẹ ọkọ mi. Mo máa ń láìkí àwọn tí wọ́n máa ń tẹ̀lé yín. Ṣé ní máa ṣe ń bí pé kémi náà kí n tiẹ̀ kó aṣọ wọn sẹ́rẹ́ léyìí báyìí kó fa aṣọ rẹ̀. Tí n bá fún yín ní kúùkù ní ojú yín kan tó kù yóò sì relédè yín kí mọ̀ sí ẹni tí ò dáa fún yín. Gbẹ́nu lọ dákẹ́. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Kí mo sùn? Aṣọ mi èṣù ni yín lóòótọ́. Ó ti tó. Lẹ́ẹ̀mélòó ni mo ti ń sọ fún yín pé kẹ́ ẹ yé bínú. Mo ní kẹ́ ẹ mọ̀ ní sùúrù. Sùúrù la fi ń ṣẹ́gun kíni? Èṣù. Kí la fi ń ṣẹ́gun èṣù? Sùúrù. Kí lóògùn èṣù? Sùúrù. Bẹ́ẹ̀ bá rí èṣù ṣé ẹ lè dúró ni? Ṣé ẹ lè tọ́wọ́ ni? Ṣé ẹ lè gbọ́ òórùn rẹ̀ ni? Ṣé ẹ lè wò ni? Jẹ́jẹ́ lè sùúrù dúró. Ṣùgbọ́n tó o bá ti ní sùúrù báyìí yóò pé ọ́ lẹ̀ yóò mọ̀ ọ́ lọ ni. Sùúrù lóògùn kíni? Sùúrù lóògùn èṣù. Sùúrù lóògùn rẹ̀. Ìbínú ló ní iṣẹ́ rẹ̀. Bó o bá rí èṣù ṣó lè dúró. Ó lè dúró. Sùúrù la fi ń ṣẹ́gun rẹ̀. Ọkọ mi. Mo ní pé ṣe pé bá mo fẹ́ bá wọn jà. Mi ò kàn bá wọn ṣe é náà ni pé kí n tiẹ̀ darapọ̀ mọ́ wọn. Yóò dáa fún ọ bó bá dijọ́ mi ń bọ̀ wá sọ rẹ̀ ń bọ̀ fi ilẹ̀ tí o ti gbọ́. Ọkọ mi baálé rẹ̀ ń kọ́. Wọ́n bẹ́ẹ̀ lé àwọn náà wọ́n rán mi ní nǹkan ọbẹ̀. Ọ̀dà yóò bá ń dáa fún ọ. Kì í sì ṣe pé bóyá mi ò mọ̀ ọ́ ṣe kí ni mo kàn ń wò pé. Ẹ kóra ń lọ. Ẹ mọ̀ jẹ́ láì yá wa. Ó ti tó. Ẹ já lọ. Ẹ já lọ. Sórí bí a ṣe ń jáde lónìí bẹ́ẹ̀ ẹni bá ti kù á lọ́nà bẹ́ẹ̀ ó ti kàgbá. Tó bá ń gò tú orí kọ̀ sórí iṣẹ́ bàbá o. Ìyá eléṣù yìí mú mi wò. Wọ́n fi mọ̀nàmọ́ná hàn. Yéṣu ti wá ṣoṣo ó gbọ́dọ̀ rí ṣoṣo. Dọ́bẹ̀. Ọmọ ìsírìn. Ìpínlẹ̀ abiyamọ. Èsì olùgbàdámọ̀ olùgbàdì èṣù lónìí. Eré ẹ̀dùn wọn. Dàdó wá. Akọ àrò onígbọ̀n. Èdìdì àrò onígbọ̀n. Ọ̀sàkún àwọn onígbọ̀n. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Òjíṣẹ́ inú ni wọ́n, àrùn ọ̀nù ni wọ́n bá ṣiṣẹ́. Wọ́n kí àwọn òkè bàbá mi. Ẹyẹ ń gbé fò. Wọ́n kí àwọn òkè bàbá mi. Ẹyẹ ń gbé fò. Agbára ti kágbára. Ojú ń kutu ọmọ wẹ́dọ̀ ọ̀sà. Miau miau. Wọ́n kí àwọn òkè bàbá mi. Babe. What's up? I'm good, are you? Èmi náà wà okay. You said your dad is dead. Yes. Daddy mi ti kú láti kékeré. Oh, sorry about that. Ṣùgbọ́n mọ́mì mi ṣì wà. Àwọn olóòṣà ni mọ́mì sí mi. Oh, really? Ọmọ ìlú bo wà ní? Ọmọ ìlú Omiwọlé. Ọmọ ìlú Omiwọlé lèmi náà. Really? Side ibo lọ́dọ̀ tí? Agboolé oní kọ̀ọ̀kan ni. Agboolé oní kọ̀ọ̀kan. Mo mọ àdúgbò yẹn, bọ̀ mi ò kí rí lè jẹ́ sí side ibẹ̀ yẹn. Ọmọ ta ni? Ọmọ man kan ni níjà rẹ̀. Man kan? Ṣé wọn lórúkọ ni? Tó bá sọ orúkọ wọn fún mi, ó possible kí n mọ̀ wọ́n. Tí mo bá dé mọ̀ wọ́n, máa béèrè lọ́wọ́ mọ́ sí mi. No. Sorry, dáàdì mi popular gan. Ó lórúkọ tí wọ́n máa ń pè wọ́n tó jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ like orúkọ yẹn because kò tí sí rí level tèmi fi pò yẹ kí ó wà. But Akínbọ̀dé ló máa ń pè wọ́n. Akínbọ̀dé? Mi ò mọ ẹni tó ń jẹ́ Akínbọ̀dé. Mi ò dèrò bí mo ti gbọ́ orúkọ yẹn rí. Really? And it's quite popular. Wọ́n popular gan ní gbogbo àdúgbò yẹn. Quite popular.
Mọ́mì tèmi popular gan. Èṣù fún tọ́. Kò sẹ́ni tí ò mọ̀ wá ní gbogbo agboolé. A ní èṣù rẹpẹtẹ nílé. A fi létò èṣù ní bí aṣọ. Èṣù láàlú ògiri òkò. Ẹbọra tí ń jẹ́ látọ̀pá. Òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún. O gbọ́ tí wọ́n máa ń sọ pé bàbá mi ní lọ lọ́ọ̀kan yẹn àtàrí rẹ̀ fíofío. Wọ́n má jẹ́ kí fún ẹ mọ́. With time you get to know more about him. Oh really? I can't wait. I can't wait. I can't wait to know more about Esu. Okay, we talk later, right? Okay. Alright, we'll talk to you later. Ìwọ tó bá rí mi nínú school o kì í bá mi sọ̀rọ̀. Àkùrí bẹ́ẹ̀ máa ń bá yín sọ̀rọ̀ tó máa ń kí yín. Tó bá sì ní nǹkan lọ́wọ́ mi, òun nìkan ló máa ń wá mi wá. Ẹ̀lẹ̀ kí n fún one face, just one pack of Indomie. O fẹ́ wo nǹkan tó wà nínú Indomie pack kan. Dúró. Ìwọ wo nìyẹn? Ta ló rán ẹ sí mi? Láti bo? Èmi. Ẹ̀bọ ní pẹlẹ́bọ, àṣàsí ní palásàsì. Ẹrù tí òkìtì ọ̀gán bá dì orí ara ẹ̀ ní ìdílé bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ àparẹ́ tí òṣùmàrè bá yọ lójú ọ̀run àparẹ́ orí ṣe fẹ́hún agbọ̀nsálẹ̀ ṣe hùn a kì í rídà lọ́rùn èṣìṣì yàgò lọ́nà ọmọ ọlọ́nà fẹ́ rìnà. Yé mo dá. Wà á ti tanu. Mo dá. Kí ká máa dáràn báwo? Já lọ. Dáràn mi. Kí ni gbogbo eléyìí? O dẹ̀ fẹ́ tẹ̀lé mi bọ́ fẹ́ lọ kó nǹkan tó wà nílé mi. Jẹ́ ká máa lọ rí wọ́n pa kò noodles. Indomie pack kan. Sherry, òun ló tún text mi. Ọmọ tí mo sọ fún yín náà mi mọ̀ kọ́ tí mo fẹ́ sọ mọ́. Ó ká mi pẹ̀lú girlfriend mi side chick tó ká mi pẹ̀lú. Akin ìjọba mi bá mi tọ́. Pípé bàbá yóò tiẹ̀ dá sí wa látẹ̀kọ́. Kò tiẹ̀ dá sí wa látàrọ. Akin. Àbí kí ló ṣẹlẹ̀? Mo bọ̀ jẹ́ kí message ẹ̀ lọ. Okay to deliver. Kí ló ṣẹlẹ̀? Ṣé o mọ̀ pé mo ti notice ẹ̀ látàrọ wà ẹ̀ ghost pẹ̀lú fún yẹn? O kàn ń dárẹ́rìn guy. Ṣé wàá okay? Guys, Sherry, ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. Kí ni yẹn? Sherry, there's this beautiful lady tí mo ṣe pàdé. Guys, tẹ́ bá rí ọmọ yìí. She's so beautiful, intelligent and reserved. Tẹ́ bá rí ọmọ yìí, ẹ mọ̀ pé rọmọ. Wait a minute. On this campus, that aside, ṣé kò sí ìwọ ló ń sọ̀rọ̀ the other day pé you want to be a sugar boy, you want to be a playboy, you don't want to fall in love. Abẹ́ ìgbé bàbá yóò le. Sori ọ̀rẹ́. Ṣé ọmọ tó ń sọ nípa ẹ̀ ṣé ọmọ department wa? No, kò ń ṣe department wa, different department ló wà. Kí lorúkọ ọmọ náà? Ọjà mo orúkọ ẹ̀ tí kò sọmọ tó wà lọ́gbà yìí tó ń ṣe dáadáa báyẹn tí n bá mọ̀ ìyẹn bí a mọ̀. Mo wọ èmi ó dá mi lójú màmá. Sherry, kò tẹ̀ ní sí èèyàn tí ò ní mọ ọmọ tí mo sọ. Àlọ́mọ tèmi ń sọ fún yín yìí, she is very beautiful and smart. Riyike lorúkọ ẹ̀. Riyike èmi náà máa gbọ́ Riyike o bọ̀ Riyike tèmi máa gbọ́ Esu Riyike ni o. Exactly. Òun gangan nìyẹn Esu Riyike lorúkọ ẹ̀. Esu ọmọ Esu. No. I won't have you guys talk to my people like that. Kí ni gbogbo eléyìí now? Ẹ̀ṣin máa bá bèbè so I don't like it. Ó bá yóò sún orí ara ẹ ni ọmọ tó máa ń pọ̀fọ̀ pègèdè nínú campus yẹn ni wọ́n fẹ́fẹ́ tí ò wá òkè. Guys, ó dàbẹ̀ sí mix gbogbo kìíní ọ̀pọ̀. Kókó make sense now. Ó ń pègèdè bíi ti báwo. How do you mean? Kí ló ń sọ yìí lẹ́nu ìgbà ó sí gbà o? Ṣé ìwọ kọ́ la jókòó síbẹ̀ yẹn lọ́jọ́ yẹn tó sọ pé bó ṣe wà yìí o ti fẹ́ di playboy o ò lè máa ṣe kinní kan pé o ti ń pe ọmọ kan ní bébí ẹ. Sorry guys, gbogbo nǹkan tẹ̀ ń pọ́n lè yé kò ń ṣe bọ́n ṣe rí nìyẹn èṣù tẹ̀yìn ń fi pé wọ́n ń bọ̀ yìí kò ń ṣe nǹkan burúkú yes nǹkan dáadáa lè ṣu ṣebí ìṣẹ̀ǹbáyé wa ni ẹ jẹ́ sọ̀rọ̀ fún yín tó bá ń ṣe Samuel Ajayi Crowther tó ṣe mistake ẹni tó translate Bible yes tí o mọ orúkọ tó fẹ́ fi qualify Satan tó lọ ń lo èṣù yes èṣù rí Satan tẹ̀yìn rí yẹn òun ló ń wùwà burúkú ṣẹ́rí èṣù òun ló ń ṣe nǹkan gidi ṣẹ́rí mistake tí mo ṣe kò dẹ́ ṣe mo ṣe mistake ó lè jẹ́ àwọn parents mi tí wọ́n tètè bí mi ni káná wọ́n tètè bí mi ni tí mo bá èṣù láyé ṣẹ́rí èmi àti èṣù lájọ máa ṣe best friends lájọ máa ṣe ọlọ́run mo ti like ẹ̀ jù èṣù nǹkan gidi lè ṣu ẹ jẹ́ kó rí pé wọ́n máa sọ nonsense tẹ́ ẹ̀ sọ yìí. But boy ti fall in love. Aki. Oh, kàwé ni. Wo orí mi jà inú ẹ̀dá máa ń rí. Carry over my soap you. I say things.
ọmọ àchẹ́yà ìyá àníjọ ṣe exam mo dẹ̀ ní ìyẹn this time àwọn tó ń kárí ìwà wọn ní méjì mo ti gbé wọn lágàlọ. àwọn ọba ṣe máa ń lọ gbọ́ fún ọ̀rẹ́. Happy birthday to you, my baby. Thank you. Yeah, I got you this. Thank you. Wow. Oh, this is nice. Seriously. Do you like it? Wow. Thank you so much. Thank you. I love it. You're welcome. How you doing? I'm fine. So, hey, it's a round up, Actually, we are done already. you guys are done? Yes. So let me take you guys out. You know? Okay. No, let me help you. It's fine. No, me I know they go this kind of thing. See, it's more long. They go. Last semester for make sense. You know make sense. They don't do now what their party no dey sweet at all. A power Good sponsor. afternoon, my love. On a Thursday. Ah. I feel really might make sense. Are you sure? To bá ti mọ̀ pé tó bá ti assure me pé máa make sense. I feel really might. Ele faculty Because me I know they go. Àwọn kan tó lè gbé wá ìdí wá ìṣe àmà. Hello. Mo rò pé ìgbà tó fi mí sílẹ̀ pé bóyá big girl kan, you know, ẹni tí máa rí táyà màmá já. Ó wá wo everywhere nílé ayé, ó réyàn end up pẹ̀lú ọmọ èṣù. Can you imagine? You can do better, oh, for real, because I was thinking you end up with someone better than me, actually, but no, you go lowest. Bravo. Naomi, sorry, bó ṣe jẹ́ wípé èṣù ló ń bọ̀ nílé àwọn Riyike. Ó make sense o. Compared to you, ìwọ tó jẹ́ wípé rádaràda ló ń ṣe. Ìwọ tó jẹ́ wípé orúkọ Kristẹni ló ń jẹ́. Ìwà gidi wo ló wà lọ́wọ́ ẹ̀? Mo sọ fún mi, ìwà rere wo ló wà lọ́wọ́ ọmọlúwàbí tó wà lọ́wọ́ ẹ̀? Ìwọ tó jẹ́ wípé ṣé àwọn òbí tó bí ẹ wọ́n lè mọ̀ wípé òun send nude sí OnlyFans page tó ń send sáwọn ọkùnrin káàkiri. Sorry, Naomi, never in your life, I repeat, never in your life. Mama compare ara ẹ pẹ̀lú ọmọ alálùbáríkà yẹn o. Ọmọ alálùbáríkà. Sorry, Riyike tó rí yẹn. She's so beautiful. Oh my God. So intelligent, smart and reserved. Compared to you, a disgusting fellow. Sorry, tó bá kúrò mi. Mi kí n mọ̀ bí mi o. Tó bá kúrò mi nǹkan tí máa ṣe fún wa regret ìjọ tó wá sáyé. Kí ló gbọ́ nonsense yìí náà? Kí ló fẹ́ dà? Kí ló ṣẹlẹ̀? Ṣó ti pèsè sí mi ò tiẹ̀ lè wá mi ò lè shock. O ti pèsè ìwé ìṣúná ló máa wà lára ẹ̀. So kó tó transfer èṣù yẹn sí mi jẹ́ máa lọ. O ṣe. Ọ̀ ní sílẹ̀ èṣù ni ó bá. Ó kẹ́ ẹ lára ni. Kò lè dùn mí. Spẹ́ẹ̀kì ni mí, mo máa réyàn fẹ́ mi. Spẹ́ẹ̀kì ni mí, mo máa réyàn fẹ́ mi. Ó ṣì dánú jọ. Ó ti jó. Guy, no dey follow me talk this kind of thing. Which kind of thing be this one now? Big boy. O gbọ́dọ̀ tó sọ na. I hear everything wey she do. I no dey here. Big boy ni wá nínú campus yìí bọ̀bọ̀. Imagine káwọn security kọ́kọ́ wá sí kọ́ bẹ̀ sí embarrass àti pọ̀ ọmọ tí ò wọ́n ti ń bá. Guy, kí ni gbogbo nonsense yìí now? I thought you are my friend. Kí ni gbogbo òṣì now? I'm your friend. So kí n máa wò kó máa kí n lajú mílẹ̀ kó máa sọ gbogbo nonsense tó sọ kó máa sọ sí mi. Ṣé ẹ ti fẹ́ máa gbára yín lójú mẹ́ẹ́n? Kí ló fẹ́ kí n ṣe? Ó mọ̀ nǹkan tó máa ṣe. Bóyá kò dìde ń bíbá yín kò tẹ̀lé. Nonsense. Akin. Ọ̀gbẹ́ni kókó ṣì dànù jàre kó gbẹ́nu òṣì ẹ lọ. Irú nonsense wo nìyẹn? Akin. Ọbẹ̀ pa bùsùn mọ́. Akin. Ọbẹ̀ tì mí mọ́ bùsùn Akin. Bro. Sori, mo ti rí oríṣiríṣi nípa ìfẹ́. Mo ti gbọ́ oríṣiríṣi nípa ìfẹ́. Àmọ́ ìwọ ni èèyàn tí ó change thought yẹn from my head wípé kò ń ṣe gbogbo obìnrin ló máa ń hùwàkúwà. You know, you are just too loyal. Like, látijọ́ tí mo ti ń rìn nílé ayé mi rí obìnrin tó wà trustworthy, tó wà honest bí títí. Gbogbo nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe báyìí, o máa ń ṣe pẹ̀lú òdodo ni. O mú kan mọ́kàn látijọ́ tí mo ti meet ẹ. You are just wonderful.
Kò sí nǹkan tí mo fẹ́ fi mú kan mọ́ kan ṣe, kò dé sí nǹkan tí mo fẹ́ fi irọ́ ṣe. Torí èèyàn kì í sin bàbá mi láàlú ògiri òkun òbẹ́lẹ́kúsùkú kó mú kan mọ́ kan àbí kó fi irọ́ kó fi sin bàbá mi. Ṣé wọ́n ti rí oníṣẹ̀ṣe kan tó ń sin irú òòṣà tí mò ń sin yìí tó ń mú kan mọ́ kan àbí tó ń parọ́ táṣọ wọn mọ́ báyìí rí? Oh, that's true. Most especially tá máa ń wò nínú fíìmù tó jẹ́ pé tá bá ti rí àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe yẹn tó ti mú kan mọ́ kan báyìí aṣọ wọn máa ń pọ́n ni o. Babe, one more question. Má bínú pé question mi pọ̀, mo kàn ní láti ní more knowledge lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. According to àwọn èèyàn lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, bó dẹ̀ ṣe pupa tó yìí, kí ni reason tó jẹ́ wípé èṣù ló choose láti máa bọ̀? You know, sórí àwọn ẹlòmíì wọ́n máa fi pé òkè bó ṣe pupa yìí, Ọ̀ṣun, Ọya, nǹkan kan bẹ́ẹ̀ yẹn ló yẹ kó lọ nítorí pé wọ́n believe pé èèyàn dúdú ni ó máa ń ṣe irú àwọn nǹkan bí èṣù. Èèyàn dúdú ní ìwà ẹ̀bùrú ló níwà burúkú lọ́wọ́, so why? Èṣù kì í ṣèyàn dúdú bẹ́ẹ̀ ni kì í ṣèyàn kúkúrú. Ṣé bí orí tó máa ní ó ń lọ lọ́ọ̀kan àtàrí ẹ̀ fíofío. Wow, sorry babe, pẹ̀lú gbogbo nǹkan tí mo ti wá mọ̀ nípa èṣù látìgbà tí mo ti mọ̀ ẹ́ yìí, tí anybody bá believe pé okay òun fẹ́ tackle mi, ó fẹ́ sọ anything òun mọ̀ nípa èṣù tó mi, máa jẹ́ kó mọ̀ wípé èèyàn dáadáa lè ṣù. Sórí jẹ́jẹ́ lè ṣù máa ń jókòó. Àwọn èèyàn tó máa ti lọ wà burúkú wọn tán jẹ́jẹ́ ibi tó jókòó sí náà máa ti lọ bá gba èṣù ni o, iṣẹ́ èṣù ni o, iṣẹ́ èṣù ni. Èṣù dẹ̀ ṣe wọ́n kọ́ fò sórí títì kọ́ lọ bẹ́ sínú omi. Èṣù ṣe wọ́n kọ́ lọ larí mọ́ nǹkan. You understand? Thank you so much. Mo really appreciate pẹ̀lú gbogbo knowledge tí mo ti mọ̀ nípa èṣù látìgbà tí mo ti mọ̀ ẹ́ yìí. Thank you so much. See babe, wo èyí tá à ń sọ yìí ó dùn. I'm famished. Ebi ń pa mí. Okay. Ibo ló ti fẹ́ ká lọ jẹun? Anyway of your choice. Really? Yes. Let's go. It's not easy to your own. Ìwọ, èṣù àbí whatever náà pè é. Mo wá fún ẹ warning ni o pé kó fọkọ mi sílẹ̀. Do you understand? Kó fi ọkọ mi sílẹ̀. Àbí kí ló máa ń ṣe èèyàn ọmọ campus? Kí ló máa ń ṣe wọn náà? Excuse me, where are you? Wúrà àti fàdákà ni pẹ̀lú òdìá. Ìwọ tí ẹ fi sílẹ̀. Wo ọmọ mi, èmi Naomi. O máa sọ pé ọmọ mi nínú campus yìí. Go ask about me. Èmi ò ṣe àwọn ọmọ tẹ́ máa jọ ń pín ọkọ nínú campus yìí tó bá fi ọkọ mi ó máa dán wò máa dán tán ni. Kò fi ọkọ mi sílẹ̀. And this is the last warning. Ẹni sùúrù, in this 21st century, ta ló ń sin èṣù? Ẹ rí anything sìn. Bọ́lá ń ṣe tóbi tó ẹ rí sìn. Èṣù lẹ́ ń sìn. Ó sú mi. Nǹkan rẹ̀ wo gan ni èṣù máa ń ṣe? Lẹ́yìn kó dá nǹkan rú. Ṣé báwo ló ti fi wèrè èṣù ẹ tó fi dàrí ọ̀rẹ́ mi àti boyfriend ẹ̀ rú yìí? Kò tiẹ̀ lé. Gẹ́gẹ́ gbẹ́nu sọ̀n tẹ́tẹ́ kan ń gbó bí kí ló ṣẹlẹ̀? Ẹ ò hó bí ẹ̀rọ ọlọ́gì. Kí ló dé? Ẹ jọ̀ọ́. Ṣé Akíntọ́lá tán sọ yẹn? Ṣọ́mọdé ni? Oh! Ó need the excuse. Okay. Lọ́wọ́ gbogbo yín kó tó lè ask her out. Kó wá béèrè permission. Can you imagine? What nonsense. Èmi ò tiẹ̀ bá tiẹ̀ wá fẹ́ ilé mi bá wà. Èmi wá fún ẹ ní last one ni. After this one, tó bá fọkọ mi lẹ̀. Tó bá tiẹ̀ ti rí ẹ báyìí, kóun máa gbà báyìí. Ìfilẹ̀ Ijalo ọ̀rẹ́ mi. A lè máa bá wọn stupid and brass person sọ̀rọ̀.
fèṣù sílẹ̀ Satan lèmi náà. Òun àtèṣù lẹ́lẹ́jọ́ ẹni tó fẹ́ paláǹgbórí èṣù ni tó wá ṣìṣì sọ òkò bá èṣù. Let's go. ṣé torí ẹ ló ṣe wá fẹ́ sọmọ mi báyìí? Come on babe, mo ti explain fún ẹ now, she's just an ex. Mo ti break up pẹ̀lú babe láti gbà wo torí ẹ ló ṣe wá ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Come on babe, o need ẹ for real. O ti break up pẹ̀lú ẹ. Then why is she bothering me? You know this is what I don't like. Mi ò fẹ́ wàhálà o, mo pé jẹ́jẹ́ mi ni mo máa ń lọ. Babe, don't you trust me? I trust you, but what, babe? But what? Irú ọ̀rọ̀ ọmọ yẹn kò tí yẹ kó máa gbé wá síwájú mi because ex ni dẹ̀ ti bá tiẹ̀ lọ nìyẹn. So kí ló dé tó wá tún wá ń sọ̀rọ̀ ex àbí nǹkan kan? No, man, come on. This is just between us. Èmi àti ẹ̀ la wà níbí kò sí no picture wa. You know I love you, babe. Mi ò lè fi ẹ́ ṣe. Please stop, I am. Agídí náà ni. Sórí gbogbo agídí tó ń ṣe òde mọ́ ṣe náà. Sórí tó bá fẹ́ ṣe agídí ẹ̀ dáadáa. Wo bẹ́ẹ̀ tó ṣáà pé mo ti tún ṣe. Jẹ́ ká lọ ṣe agídí yẹn kó wá ṣe gbogbo agídí tó ń ṣe gbà kọ́ ìgbọ̀n. Jẹ́ ká ṣe lórí bẹ́ẹ̀. Come on, boss me. Sebili, sórí wọn kò fẹ́ jẹ́ kó dáríjú mi pé mo nífẹ̀ẹ́ gidi gan ni. Àwọn ọkùnrin míì wọ́n lè ti betray ẹ rí kí wọ́n ti parọ́ fún ẹ bọ̀ sórí èmi tí mo dúró síwájú ẹ yìí mo yàtọ̀ sí wọn. I am so exceptional. Mi kì í parọ́, mi kì í tàn obìnrin. Nǹkan tí mo bá sọ pé mo fẹ́ ṣe òun ni mo máa ṣe. Gbogbo àná la mọ̀ wípé àwọn gender wa tó máa ti bring kankan tí wọ́n fẹ́ jẹ lára obìnrin báyìí ìgbà yẹn lẹ́nu wọn máa dùn pé I will do this, I can do that. So torí nǹkan tó fẹ́ jẹ but èmi mo yàtọ̀ sí wọn torí ẹ̀ ni mo ṣe ń ṣèlérí fún ẹ wípé ìjọkíjọ tí mo bá ti rò pé mo fẹ́ betray ẹ àbí tí mo ti ẹ̀ wò pé mi ìfẹ́ fẹ́ ẹ mọ́ láì ṣe pé ó ṣẹ̀ mí gbogbo nǹkan kí nǹkan tí mo bá dá ọ lé kó máa yọrí sí rere kí máa rí bá ti ṣe kí máa rọ́nà gbígbà baby see I love you so much and I want to spend the rest of my life with you. So omi gbogbo nǹkan tó ń sọ látara. Of course babe. Nítorí èṣù láàlú ògiri èkó àti ìyálà gbogbo ọ̀hún àbí báyìí ló ń gbọ́ nǹkan tó ń sọ látara. Nítorí tí ó ti rí ẹ̀jẹ̀ orí bẹ́ẹ̀ nítorí tí ó ti dálábà ẹ fàṣẹ sí ìyálàdó àti èṣù láàlú ògiri èkó ẹ gbọ́ o ẹ̀rù ayé òun ti rí ẹ̀yin ẹgbàrún ẹgbà kẹfù tẹ̀lú ìyálàdó àti èṣù láàlú ẹ ti gbọ́ gbogbo nǹkan tó ti sọ ẹ wá fàṣẹ sí ní wákàtí. Kó má wá dàbí pé ìwọ nìkan ló ṣèlérí fún mi níbí báyìí èmi náà wàá fi wákàtí mo fi ń ṣèlérí fún ẹ ọjọ́kíjọ́ tí mo bá ti dalẹ̀ kí ẹ ṣe mí bí ọṣẹ ṣe ń ṣojú tó àbàlá èṣù. Let's do what? No, calm down, babe. Jolly Morocco ti yá jù ni. It's been long, I know, right? Oh, she Debini, just calm down, babe. I know what mo fẹ́ yẹn, but mo ti tún rò pé ó dàbí ti fẹ́ yá jù. Baby, calm down, babe. Sọ́mọ àlè lọ fẹ́ jẹnu. Tí ìbá sobìnrin tó mú wálé, òun ò ní rí ọ. Wọ́n sàn sanwó iléèwé dáálẹ̀ ni. Ìgbà tí ń bá rí ọ náà ni mo rí ọ. Kí ni à ń ṣe ọ rí? Sọ mọ̀ pé ojú fá ẹsẹ̀ ògbè ni mo fi ń sanwó iléèwé rẹ̀. Daddy, ẹ má bínú sá. Ṣé rí àwọn school activities yẹn ó ti pọ̀ jù. Ngbàgbé èèyàn ṣé wà nìkan lọ kọ́kọ́ lọ iléèwé ni kí ni ń ṣe ọ dákun fẹ̀yìntì ẹ̀yàwó mi ọ̀kàrẹ̀ ó torí ire sọ́mọ ilẹ̀ ní ìwọ. Bẹ́ẹ̀ni sà. Ọmọ ibo ni ọ́? Ta nìyá rẹ, ta ló bí ọ? Ọmọ ìlú yìí ni mí sà. Ọmọ ilé ibo? Ọmọ agboolé Esu Riyike ni sà. Àbámọ̀ èṣù fún un tọ́ ni ọ́? Bẹ́ẹ̀ni dáàdì. Ẹ jọ ṣòfò dànù. Kí ló wá sẹ́nu ilé yìí? Kí ló wá débi? Àfúrẹ́ ẹ̀kúrẹ́ ibodè. Ó ti kí ni? Kí ló mọ̀ ìṣe fún yín? Kí ló ṣẹlẹ̀? Ẹ wọ ọmọ ẹ tó o bá pẹ́ kó tó dìde mẹ́rin wọ́n kàn ní nǹkan.
fún mi. Babe. Ọmọdé èsù fún un tán. Nínú ilé mi. Wọ́n ti jẹ gbèsè. Wọ́n mọ̀nà tí wọ́n fi bà tí jẹ́ lónìí rẹ̀. Esu Riyike. O ò rí bí yan kọ àfi bí ọ̀gá. O ò rí bí fẹ́ ọkọ àfi ilé ẹgbẹ̀jì olóògùn ká. Tó sì mọ̀ pé mi àti ẹ̀ kì í ṣọ̀rẹ́. Òjì ọ̀rọ̀ àtọjú lèmi àtẹgbẹ̀jì àìpàdé. Bàbá pàdé àyà fúnra wa ni. Bọ́ bá pàdé èmi ó gbọ́dọ̀ yà ni. Ìyá mi ẹ jọ̀ọ́. Ṣé mọ̀ pé lásìgbà tẹ́ ti bí mi ò kọ̀rọ̀ sí yín lẹ́nu rí. Ibi tẹ́ bá ní kí n gbà ni mo máa ń gbà. Bí bá ṣe fẹ́ kó rí, bẹ́ẹ̀ ló ṣe máa ń rí ìyá mi. Ìyá mi ẹ jọ̀ọ́, mo fi iṣu láàlú ògiri òkò bẹ̀yìn. Mo fi iṣu oríta mo fi bẹ̀yìn. Mo fi ọmọ tá a bí nílé tí ìyá rẹ̀ wà lọ́jà mo fi bẹ̀yìn ìyá mi ẹ jọ̀ọ́. Mo fi iṣu ají bẹ̀yìn ẹ dákun ẹ jọ̀ọ́. Títí Akíntọ́lá ní kẹ́ẹ̀rọ, ẹ má ro tẹ̀gbẹ̀jì. Ọ̀rọ̀ Akíntọ́lá kò dàbí ẹ̀kọ funfun tó jáde láti inú kòkò dúdú ní ìyá mi. Mo nífẹ̀ẹ́ rẹ̀ jọ̀ọ́. Esu mi. Ìyá wa. Ẹni mélòó la fẹ́ rárí èsù fún? 16 ni wọ́n yà wá. 16. Mélòó lohun èlò tó wà nílẹ̀? 15 ni. Ó dáa, ọ wà á mọ́ ọ lọ rí gbàgede. Kó mọ́ lọ rí ṣètò rẹ̀. Ìkan tó kù, wọ́n fi sọwọ́ sí ọ. Ìyá mi. Ìyá mi. Àwa ò ní fọjọ́ kan ṣe bí Ifá ìrèládá. Ifá wo Ifá wúre ni o. Àwa ò dá fáyì bí o. Àjọ ń gọ́lọ̀ ọkùnrin ogun. Daddy. Mo ṣe ní. Kí ló mọ́mọ́ ìwá ṣe? Wọ́n ti ní wọ́n fẹ́ rí mọ́. Wọ́n pa dànù. Inú bíbí mi ò fi ṣe mìíràn. Ẹ̀dọ̀ funfun mi ò bẹ́ ọ lọ́wẹ̀. Orí adé tu àbìwà pẹ̀lẹ́ ni mo fi ṣe mìíràn. Adé afórí inú àbù fún tòde. Bàbá èsì jèbù rẹ̀. Kó inú mọ́ bàbá tòde jẹ́. Bàbá tó ti sọ́wọ́ awo fún bàbá ògbà. Bàbá lè jẹ. Mo ní ìlérò ó yá yọ ẹ̀mí mi tí wọ́n bá ti gbà. Orí inú ìyá rẹ̀ ni ó bà tòde bàbá rẹ̀ jẹ́. Kí a ní ń ṣe ọ́ rí? Ẹ fẹ́ kúkú òjijì. Ẹ wò dáàdi, ṣé mo bó ti ń lọ? Dáàdi, ọmọ tí mo fẹ́ nìyẹn o. Òun lè ti jẹ́ kó lọ. Babe! Bẹ́ẹ̀sì kọ́, bẹ́ẹ̀sì ni. Wá. Ẹ ṣé o fẹ́ ṣubú ni? Lọ́nà nílọ. Ṣé ẹ gbóhùn òun kú? Ikú lórí ikú ló tún bá gbé àǹbàgì wa. Lọ gbé báàgì mi wá nù lé. Táwọn àfọ̀ṣẹ burúkú wà nù ẹ̀ lọ gbé wa. Ṣé báàgì tí àbí títa? Tèmi. Báàgì táwọn èpè burúkú bẹ́nu rẹ̀ ẹ lọ gbé wa. Mi kì í sì dàjẹ́ tán. Gbónú mi báyìí, wọ́n dẹ̀ bàtí orí mi ṣe báyìí. Nígbà tí ayé pé adarí kọ́ ló pọ̀ jù nínú wọn, ọkùnrin àti báyìí. Ẹ̀yin lọ rí. Ọ̀ ń mérí. Àwọn ọ̀tá bó ṣe ń mérí làwọn ọ̀tá rẹ̀ ń lọ ọ̀run. Ọgbọ́ sórí àgàgà kọ́ wa da ọ́ délẹ̀. Kò ṣe bí aláǹgbá. Kí wọ́n ṣe báyìí. Kọ́ wa mérí. Àwọn ọ̀tá rẹ̀ ń lọ nù. Ẹ má jẹ́ kúrò náà dúró. Ẹ jẹ́ mọ bàbá yìí lọ. Ẹ pẹ́ dà. Táre ọmọ ẹgbẹ̀jì lé mi ò lè rí ibi dúró sí o. Ẹ lọ rẹ bẹ bàbá rẹ olóhùn ní jẹ́ kọ́mọ mi ó fọmọ òun. Ṣé èmi tí mo wá fọmọ mi ilẹ̀ fọlọ́gùn kà orí mi ò pé ó lè dúró ọmọ ológun kà ó lè dúró bí. Mọ́mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wọlá tèmi ẹ má wọlá bàbá mi fẹ́ ṣé wù mí mo nífẹ̀ẹ́ Esu Riyike mo fẹ́ fẹ́ bí ìyàwó ni ẹ jọ̀ọ́ má ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kò lè fi ọ. Ìyá mi ẹ jọ̀ọ́ mo fi ṣùgbẹ́yìn ẹ wọlá Láróyè mo lára ìyá mi. Ó fi Láróyè bẹ̀ mí. Bẹ́ẹ̀ni ìyá mi.
ó fèsù bẹ̀ mí Láàróyè mi ìṣèkà àmọ́ ò lè fọlọ́ọ̀gùn kà Láàróyè mi kì í ṣèkà dákun arákùnrin kó o bá fẹ́ kí n pèsè ọ̀dà rí ọ lórí jẹ́ mọ́ wò pàkọ́ rẹ̀ wọ́n pèsè èṣù ó lè gbẹ̀gẹ̀ àmọ́ kò ní í ṣèkà bí mo ti ń wọ̀ ọ́hún àṣẹ rẹ̀ ń bẹ lẹ́nu mi o wọlé. Agogo làgọ́ agogo làgọ́ èṣù má ṣe mí o elégbèje àdó agogo làgọ́ èṣù má ṣe mí o elégbèje àdó agogo làgọ́ èṣù má ṣe mí o elégbèje àdó agogo làgọ́. ilẹ̀ mú wọn mọ́lẹ̀ ilẹ̀ mú wọn mọ́lẹ̀ arúgbó irán kì í dárú ìwọ̀n ọ̀ràn kì í kóṣù ọlọ́bàbọ̀ kì í dágbére kó tó kù láàrin. Esu Riyike o! Esu Riyike o! Esu Riyike o! Ẹni ta gbogbo olóró kì í rójú tú ọ̀pẹ egun kì í rójú bẹ́kú wíjọ́ ọ̀pẹ ẹja kì í rójú bẹ́jà wíjọ́ ọ̀pọ̀ òdèbú kì í májèbú sọ̀fọ̀ níbikíbi tó bá wà máa bọ̀ láàrin ọ́. Riyike o! èyí ṣe tó ń pòrí ọmọ mi. Wọ́n pa ni. èyí ṣe tó fẹ́ pọ̀ mọ́ mi. Wọ́n fi dá ọ lójú wọn yóò fọmọ mi ilé olóhùn òfin ilẹ̀ wọ́n fi dá ọ lójú. èyí ti jẹ́ tó jẹ́ pé gbogbo ohun tí ayé bá dì Láàróyè fẹ́ tu olóòní jẹ́ wọn tu kí ló dé kí ló ṣẹlẹ̀ gan. iṣẹ́ ọjà ń gbéṣẹ́ mọ́ tá ń gbéṣẹ́ náà. Láàróyè ló gbéṣẹ́ fún mi. ìwọ fún ààrẹ ló tọrùn gbogbo ni. irọ́ ni. èṣù dúdú ń bẹ èṣù pupa ń bẹ. Esu Riyike ṣèlérí fún mi pé òun ní fèsì lẹ̀ gbogbo tí èṣù bá ní òsì ni ó sì ọmọ bọ èṣù pápá ti tàn rẹ tọkàntọkàn rẹ tí gbogbo ohun tó bá ní lọ́mọ fi bèṣù. Ìyá mi, mo ti gbọ́. Ẹ má sọ̀rọ̀ mọ́. Esu Riyike. Ìyá mi. Bọ́ ẹ̀gbà pọ̀ tán. Esu Riyike. Ìyá mi. Ọ̀yàwó. Ọ̀yà bọ́ ẹ̀gbà owó òsì. Ìyá mi. Ìyá mi o! Ìyá mi! Èṣù láàdú o! Ìyá mi ẹ dìde! Ìyá mi ti tójúbọ ìyá mi ẹ ṣàánú mi. Èṣù láàrin ògiri òkò bá ń dáyà mi padà. Èṣù jọ bá ń dáyà mi padà. Ìyá mi èjò, ìyá mi èjò. Ilé dáyé ṣe ìyá mi èjò. Ilé dáyé ṣe ìyá mi èjò. Ìyá mi ẹ̀lájú. Ìyá mi o! Èṣù fúta! Ìyá mi ṣàánú mi. Ìyá mi èjò ẹ̀lájú. Ilé dáyé ṣe ìyá mi èjò. Ìyá mi o! Ìyá mi, ìyá mi èjò gbà mí. Èṣù gbà mí. Ìyá mi ẹ̀lájú èjò ìṣàánú mi. Ìyá mi èjò. Ìyá mi. Kò ṣomi kò ṣẹ̀jẹ̀. Ìyá mi. Ọ̀nì wàràkà ni mí mo ṣe tán mo fẹ́ lọ rè é fojú mi gbòde. Yan bí n lólú ni mí ọmọ ẹranko àgán ànú mi ọmọ òyì ọkà. Èmi jìgbìnì bí àti àkún arúpasá ogun bí ẹni rúgbọ́ ọṣẹ. Erin tó kú sí gbó ọlọ́wàá. Ọlọ́wàá ò gbọ́dọ̀ yágbádá kó ṣe ní jẹ́ erin ò sì gbọ́dọ̀ rà sígọ̀ bí ẹ̀. Ẹ̀fún lọmọ alájẹrẹ jẹ́. Èdì ọmọ alájẹrẹ òjé. Àtẹ̀fún àtẹ̀dì. Ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe. Ẹrú olúfẹ̀ kẹ̀rẹ́. Mo ò gbọ́dọ̀ jọmọ olúfẹ̀ níyàn.
mo dánmọ olúfẹ̀ lónìí o èpè ayé o ẹ̀fún ayé o èdì ayé o àṣàsí ayé o ó yẹ gbéra ńlẹ̀ kẹ́ dìde ìgbàgbẹ́ bá dóko làárọ̀ àgbẹ̀ ìgbà tá a bá jí ni làárọ̀ ẹni ẹ gbéra ó di ilé ẹgbẹ̀jì ẹ lọ rè ṣe lọ́ṣẹ́ o ìgbín láwo akálámíṣí akàn láwo ìbàrìbá gbèsè èmi ò lóyún ìdàndàn ẹ má máa wọ́rọ̀ tèmi dán mọ́ tá a bá ní kíbi ṣú ibi aṣú o tá a bá ní kíbi fò ibi àfò ibi àrèbàyàpá ìbàyàpá ní iṣẹ́ yẹyẹ ìwọ ibi ó yá gbéra ńlẹ̀ kó dìde o àṣàṣì gbéra ńlẹ̀ kó dìde ó di ilé ẹgbẹ̀jì ló ní kí ibi ó má dẹ̀yìn lẹ́yìn tèmi àkúsójúdé ní tìgbín ẹgbẹ̀jì ló ní kí ibi ó má dẹ̀yìn lẹ́yìn mi àkúsójúdé ní tálábáhùn ibi má dẹ̀yìn lẹ́yìn tèmi ibi má dẹ̀yìn ẹgbẹ̀jì ló ní kí ibi ó má dẹ̀yìn lẹ́yìn mi kí ẹgbẹ̀jì kó máa rí ọ̀ràn sójúdé torí pé aṣọ ọ̀fọ̀ kì í tán lẹ́nu ọ̀gẹ̀dẹ̀ láìláyé o. èṣù láàlú ògiri òkò ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ́ pa òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè bàbá mi ń ṣẹ̀jẹ̀ ẹgbẹ̀jì ló ní gbàdí fún yín o mo sì wí fún pé bàbá mi ò kí ń jáde ó ní kí n wí fún yín pé òun ẹgbẹ̀jì lòun ní kí n gbàdí fún yín ọkọ bí olójú mẹ́ta fún mi ó ní bàbá mi ò kí ń jobi olójú mẹ́ta ó ní kí n wí fún yín pé òun tóun ní nìyẹn pé tó bá ti wù yín òun ní kẹ́ ẹ̀ fòun dá lára mo sì ní bàbá mi a máa dára mẹ́rìndínlógún èṣù láàlú ò àrà tó bá ti wọ̀ òun ní kó lọ rè fẹ́gbẹ̀jì dá ó ti ń fún ọ ládìjẹ o ó yẹ di ó máa ṣe ẹ lọ rè ṣe ṣìbálà ṣìbòlò. ta ló mọ bí igúnnugún gbé yẹ́yìn ta ló mọ bí àkàlàmàgbò gbé rọ̀yọ̀ sí ọ̀rọ̀ ajùrẹ̀ àdàgbòrí ìyá ètìtì àpọ̀mọ onítọ̀hún dànù òní olónìí òdìrò ní jẹ́ wọ́n bá nǹkan tó jẹ́ ajẹ́ lónìí wọ́n bó ní á ti ń bọ̀ kí ni á ń ṣẹlẹ̀ rí. mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀wẹ̀ kò séyìí tó ṣe bí. láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ibikíbi tí ìwo ẹgbẹ̀jì bá wà àṣàsí ayé kó mú ọ o èdè ayé kó mú ọ o àṣàsí ayé kó mú ọ o èdè ayé kó mú ọ o kọ́ ọ bẹ̀rẹ̀ sí ní ṣìṣe o kọ́ ọ bẹ̀rẹ̀ sí ní ṣìṣe o kọ́ ọ bẹ̀rẹ̀ sí ní ṣìṣe o ìwọ́kùwọ́ ni búburú wọ́ ìfàkúfà lẹ́tùú fà ìfàkúfà lẹ́gbọ̀rọ̀ fà tá a bá gbọ́ wùrù tá a gbọ́ wàràwà ẹnu ológì nílà bẹ́kú. babaláwo tó ń dá fọ̀rọ̀ ọ̀hún tó fojoojúmọ́ ṣe bí ó fi kàṣóhun ayọ̀. yóò bàyà láyé ọmọ tá a bí lọ́jẹ̀ tí ò lè ṣàwó. ó tiẹ̀ dábí bàjẹ́ wa èyàn burúkú ni ìka èèyàn ní ẹ ti pa yọ níyà ẹ ti kílẹ̀ fẹ́ tún ṣe kílẹ̀ tún fẹ́ ṣe bàbá mi ìka níyì ìka àgbàlẹ̀ ń dàrọ̀ ìkílẹ̀ fẹ́ fílẹ̀ fáwọn ọmọ yìí ẹ kàn ń pààyàn ẹ wá sọ àwọn ẹ sọ wọn dàdí yẹ kí ló dé ìka níyì ìka òsì. kí ló dé n ò lè ṣe nǹkan kan mọ́ báwọn ni. kílẹ̀ fẹ́ ṣe é ṣe kó lè fẹ́ ṣe kó sí kó tó fẹ́ ṣe fún mi. èmi. ìka òsì. má kàn lọ́bẹ̀ yìí ó sì ti kàn mí. Èké òní lọ́jọ́ kú mi pé o wọ́n pé òní náà ni wọ́n lọ ṣùgbọ́n irun rí wọn gbọ́dọ̀ ràn lónìí òjò gbọ́dọ̀ ràn òkùnkùn wọn gbọ́dọ̀ sú bí pérégedé ìlú ìṣe wà lásìkò ìbẹ̀ náà ni ó wá. aṣọ ń ṣọ́ abẹ́ ọ̀dàrà olórí agbẹ́rùlé o. aṣọ ń ṣọ́ abẹ́ ọ̀dàlú olórí agbẹ́rùlé o. aṣọ ń ṣọ́ abẹ́ bàbá mi olórí agbẹ́rùlé o. aṣọ ń ṣọ́ abẹ́ láàlú tàrẹ wá o. tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. láàlú tàrẹ wá o. tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. ọkọ̀lú tàrẹ wá
ṣàṣà tàrẹ wá bá mi. Esu Riyike, Esu Riyike, Esu Riyike, Esu Riyike. Jọ́bẹ̀, mo ti rí i. Ọgbọ́n ẹnìkan ò jọgbọ́n, ìmọ̀ ẹnìkan ò jèrò. Ọ̀tẹ̀ tí ẹni ní bá dì kó tó di ìyálẹ̀ta, ó ti dòfo. Gbogbo ọ̀tẹ̀ tí òkùnkùn bá dì láwọn lẹ́sùn bí ọjọ́ bá yọ, á dòfo. Gbogbo èrò ẹni bí lórí rẹ̀ kó dòfo. Bàbá mi láàlú ògiri òkò. Òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún. Ẹlẹ́kún sunkún láàróyè ìṣẹ̀jẹ̀. Bàbá mi dákun bá mi wò ó láwòye. Èṣù láàlú tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Láàlú tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Láàlú tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Èṣù láàlú tàrẹ wá o. Tàrẹ ṣàṣà tàrẹ wá bá mi. Mo fẹ́ ra rí èṣù. Mo fẹ́ kí èṣù máa gbé inú mi. Wọ́n máa rí mi ládùúgbò kan máa sá. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Arábìnrin, ṣe sùúrù. I don't know the reason why people misinterpret Eshu. Eshu is not a bad person and it does no harm. Èèyàn kì í rárí Èṣù kó fi ṣèkà o. Èèyàn dẹ̀ kì í rárí Èṣù kó fi ṣebi. Ẹ wo, mo understand yín. Ṣùgbọ́n àwọn èèyàn ti ṣèkà fún mi. Ẹ wo orí mi. Àwọn èèyàn ló fún mi lápá yìí. Àní mo fẹ́ gbé ẹ̀sán àbí ṣaṣọ ní ṣe costume mi ni ẹ̀yin tẹ́ ẹ máa ń wọ aṣọ dúdú ẹ máa ní confirm lọ́wọ́. You have everything now. Mo fẹ́ ṣèkà. Ẹ wo orí mi. Àwọn èèyàn ló fún mi lápá mo fẹ́ gbé ẹ̀sán Is it because I'm wearing black? Mo lè wọ aṣọ dúdú ṣùgbọ́n inú mi ò dúdú o. Àbí kí lè ṣù ṣe? Tó bá béèrè Èṣù ṣe, Èṣù kì í ṣèkà. Wọ́n ti ṣe nǹkan fún mi nínú ayé járe. Akintola, I want you to love me carefully because the spirit in me is no longer original. That's ìgbà tí mo ti gba iṣẹ́ ìyá mi. Mo ti di àǹjọ̀nú. Okay then, let me stay with the part of you that still remember love. Because even darkness deserves someone that will not run away. Akintola, ṣé ẹ̀rù mi ò bá ẹ ni? Ẹ̀rù ẹ̀ ò bà mí. Fún kíni? Jọ̀ọ́ má sọ fún mi pé nítorí òun wọ aṣọ dúdú. Sórí tó bá jẹ́ ti ọ̀rọ̀ aṣọ dúdú ṣe sọ pé ṣẹ́rù ẹ̀ ò bà mí. Ẹ̀rù ò bà mí o. Gbàgbé ẹ̀rù bà mí. Sórí in as much as tó bá ti délé mi tó ń ṣe pé aṣọ dúdú ló máa wọ̀ káàkiri. But ẹ̀tù wa gbọ́ tó bá jẹ́ pé o fẹ́ máa wọ aṣọ dúdú yẹn sí I am ready láti wọ̀ pẹ̀lú ẹ. Mi ì máa láti change orúkọ mi mo lè lọ rename orúkọ mi. Sórí Akíntọ́lá máa kàn yọ Tọ́lá kúrò máa fi Akin Èṣù àbí Èṣù Tọ́lá. Wo gbogbo àdúgbò máa mọ̀ wípé àwọn kọ́pù eléyìí black ló ń wọ̀. Sórí ẹ̀rù ò bà mí o. Mo máa padà rárí Èṣù bí mo ṣe wà. Sórí wo èmi àti ẹ tó bá ní pé kí n ṣe nǹkan tó ń ṣe yẹn máa lẹ dúdú máa lo dúdú máa ṣe gbogbo tí máa dán rí wàá mọ̀ pé mo tún fáìn bí mo ṣe wà. No, kò tó yẹn. Tí bá kò ti wà lójúbọ màmí nìkan ni màá máa wò. Oh really? Esu Riyike. Ọ̀tàrú onílé oríta Èṣù láàlú ògiri òkò ọjà kí alaka ọ̀tá mèrè Èṣù ló láyé Èṣù lọ́lọ́run ọ̀pá bídà sọ bídìrè abánike abánilà Èṣù má ṣe mí o má sọ mẹ́rin kejì onílé oríta dákun Èṣù má ṣe mí o. Lalude kun gbà mí o. Èṣù láàlú ògiri òkò òjò lágalagala lùkà òde bíi ìjà kí ìmọ̀lẹ̀ dé ọ̀tá kiri mi àlà ọ̀tá kiri mi òde ọ̀tá kiri làlùkà wọ̀lú ẹ̀bọ̀ra ńlá tí ń gbani ní Èṣù láàlú. Ohun tí ẹ bá dé Èṣù ni ó tú. Ohun tí ẹ bá dé Èṣù ni ó tú. Kò ṣomi kò ṣẹ̀jẹ̀ kò ṣẹ̀jẹ̀ kò ṣomi aláṣejù ní ọ̀fà ọ̀fọ̀ ohun tí ẹ bá dé Èṣù ni ó tú. Ọ̀rọ̀ bí ire ọ̀rọ̀ bí ayọ̀ ọ̀rọ̀ bí ọlá ọ̀rọ̀ ohun mèremère ní tiwa.